fò kí ló fa àbòsí ìranù báwo ni Nàìjíríà ti fẹ́ ṣiṣẹ́ báyìí pẹ̀lú òṣì tẹ́ ń ṣe kí ló tẹ́ ń defend irọ́ kí ló fa wèrè gangan kí ló dé tẹ́ ń defend irọ́ òṣì lẹ́ ń ṣe o tẹ́bàárẹ̀ ní bá yín sọ̀rọ̀ òṣì gidi lẹ́ ń ṣe pẹ̀lú rọ́tẹ̀ ń defend àbòsí lẹ́ ń ṣe kí ló dé tó bá pè lẹ́dẹ̀nu yànyàn yóò máa ń pẹnu yẹn mọ́ ni tó bá sọ fún yàn pé ẹlẹ́nu yànyàn ni ẹ wàá pa ẹnu yẹn mọ́ kí ló tẹ̀ ń gọ sẹ́yìn ka iyọ̀ kan àwọn Nigerian politicians wọ́n fìyà jẹ àwọn èèyàn wọ́n ṣe ní fìyà jẹ wọ́n ebi ò ṣe ní fọ́ ojú anybody ẹ jẹ́ fẹ́ sọ everybody di gullible ẹ kò máa bọ́ tẹ̀lé ẹ kò máa sọ̀rọ̀ ṣáá lórí íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ kó rí wá fa epo ẹ jẹ́ kó rí oníkálukú fa epo Yínká Ayéfẹ́lẹ́ gbé èèyàn wá ó sọ pé òun pa èèyàn 78 òun fi èèyàn 78 òun fi wọ́n bọ òrìṣà lẹ́hún àbí òrìṣà yàláyà bàbá ẹ wá ní kò yẹ kó expose ojú onítọ̀hún síta ṣé táwọn bá wọ mọ́tò pẹ̀lú ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ dá mọ̀ kí ló tẹ̀ ń defend ìrọ̀nà kí ló tẹ̀ ń ṣe bí olòṣì báyìí ṣé yẹ kí èèyàn bẹ́ẹ̀ ṣe máa rìn láàrin àwọn èèyàn kó máa rìn láàrin ìlú ẹ̀jẹ̀ ń defend irọ́ ṣé gbogbo lórí wa ò pé ni àbí tó pèsè sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ wá fẹ́ fi rọ́bù rọ́ lójú kí ló dé ṣé àwọn mùsùlùmí lè gbárù ẹ̀ ni ṣé ìṣeré nàbẹ́ ń ṣi èrè a fẹ́ rí ojú onítọ̀hún let's help the government we need to help Nigerian government let's us join hands together and help Nigerian government ẹ tó ti jẹ́ ọkàn èèyàn 78 ó lóun ní àwọn ọmọ tí àwọn jọ ń ṣiṣẹ́ tí àwọn ọmọ òun náà pààyàn òun ní CEO ó ní managing director ó ní directors ó ní secretary ó máa ní gate man o ṣé òfin Nàìjíríà ti fara mọ́ cannibalism ni àbí kí náà pè bí cannibalism ṣófin Nàìjíríà ti fara mọ́ ni èwo lórí burúkú náà kí ló dẹ̀yẹ bí olóṣì náà we need to see that man aláti rí máa yẹn Yínká Ayéfẹ́lẹ́ has done a perfect job a good job ni wọ́n Yínká Ayéfẹ́lẹ́ ṣe iṣẹ́ gidi ni Yínká Ayéfẹ́lẹ́ ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bínú Nigerian government ní ká máa pariwo ẹ fi máa parọ́ fún wa wọn gbọ́dọ̀ gbójú ẹ̀ síta torí kí ni èèyàn tó jẹ́ tó pa èèyàn 78 bóyá school ọmọ ẹ̀ tó fi sínú iṣẹ́ burúkú yẹn bóyá school tó ń lọ lọ́mọ ẹlòmíì náà ń lọ ká ló mọ̀ bóyá ẹ̀kúlé eléèyàn bóyá òun. In fact, that man must come out. We need to see that man. I'm not hearing now. Eto pa yo 78. I'm not hearing. E ba so wa do ponu lórí internet. We need to see the man. Let us help the government. E ka help àwọn DSS. DSS. Cannibalism just what you allow in Nigeria ni. Okay, fine. The DSS must stand up and do their job. Ṣé ẹni tó sọ pé ó pààyàn 78 ṣé ó ṣe 70 àbí 79 tó sọ fún yín pé òun ò pààyàn mọ́ ni. Ó ṣètò gbé sílé. You see me? Ẹ pé mo múra bí mùsùlùmí lẹ́nìí. Mo múra bí mùsùlùmí lẹ́nìí. Ó ṣètò gbé sílé tó fi èèyàn 78 bọ̀. Ṣó ti sọ òòṣà yẹn nù ni. Ẹyẹ ṣe bí olórí burúkú. Ẹyẹ defend irọ́. Ẹyẹ ṣàbòsí ẹgbàbòsí lọ ẹkọ́ sí lọ síwájú ẹgbàbòsí lọ síwájú ẹyẹ defend irọ́ níbi bí òòṣà yẹn kọ́ ṣó ti sọ òòṣà yẹn nù ni we need to see that òòṣà tó fi èèyàn 78 bọ we need to see that òòṣà tó mú èèyàn 78 we need to see that òòṣà ta ló sọ fún yín pé máa yìí òòṣà yẹn ó ti gbé sọnù justice for òòṣà tó mu ẹ̀jẹ̀ justice for àwọn ọmọ Yorùbá ẹ lè máa bà ìran wa jẹ́ ẹ yé ṣe bí olórí burúkú àní gbà new era tá wà yìí ẹ ní bà ìran wa jẹ́ new era
táwa yìí nígbà ìhà yín náà ilẹ̀ Yorùbá nígbà ẹ lè tú wa láṣọ ní gbangba kẹwàá máa ro fún wa ní kọ́nà kò jọ. That man must come out. Provide that man for us. For security purpose, for security reason. Who knows? Maybe that man is your neighbor. All of you saying they should protect his image. Who knows if that man is your neighbor? What if what if they are your children's classmates? Private classmate àwọn ọmọ ẹ ní ọmọ yẹn ńkọ́. Kí ló dé ń ṣe bí olórí burúkú báyìí? Kí ló dé kí la ṣe fún yín lẹ̀ Yorùbá? We need to see that man. Adédoyin wọ́n léèyàn kan ló pa Timothy. Ó pa Timothy kò pa Adédoyin bọ́ síta náà. Adédoyin bọ́ síta. We need to know. Àwọn ẹlẹ́sìn àbáláyé sì ń bọ̀ta wọ́n ní kò sí òrìṣà tí wọ́n ń fi èèyàn bọ. I am not here to support àwọn ẹlẹ́sìn àbáláyé for now. For now, mi ò support àwọn ẹlẹ́sìn àbáláyé. But ní ilẹ̀ Yorùbá for now, man yẹn, you never can tell. Ẹ lè pàdé ẹ̀ ní bank, tẹ́ ẹ̀ ní mọ̀ pé jẹyàn ni. Why are you protecting him? Bóyá jẹyàn ẹ pàdé ẹ̀ ní bank sí, ẹ̀ ní mọ̀ pé jẹyàn náà kàn ẹ̀jẹ̀ ya mi ní báírò. Àbí kò lè ṣẹlẹ̀ ni. Pé ẹjọ́ ẹ fún mi ní pẹ́ẹ̀nì yìí, mo fẹ́ sáré kọ̀ọ̀kan, ó fún ní pẹ́ẹ̀nì ó ti fi nǹkan kan ẹ lára. A wá gbé ẹ lọ́lẹ́ lọ pa ẹ́. Ṣé ẹ fẹ́ ṣe máa proceed ni? Ṣé ẹ fẹ́ kó continue iṣẹ́ yẹn ni? You want that man to be working freely láàrin àwọn èèyàn. To continue his work. No, wrong. Wrong, sir. Wrong, ma. Wrong, gbogbo ẹ̀ tó sọ pé kí wọ́n protect ojú ẹ̀. Protect him for what? Ní kó pa. Ní kó rán lọ sẹ́wọ̀n. Ní kó ṣe anything fún. The DSS should just invite him. Mo dey like àwọn DSS in Nigeria pé wọ́n ṣe anything fún. The DSS should just invite him. Mo dey like àwọn DSS in Nigeria pé wọ́n DSS in Nigeria pé wọ́n nice. Ṣé mo pé wọ́n nice. Mo like wọn gan. Ẹ bá mi power tap lórí TikTok yìí. Kí ló dé tán jà wálẹ̀? Nigeria DSS nice. Kọ́kàn bá wa invite ẹ lásán ni. Kódà tó bá dọ́dọ̀ àwọn DSS, mo jẹ́rìí àwọn Nigeria DSS. Wọ́n ara ráìsì àtẹ̀wà fún. Bó fẹ́ dòdò wá ní kán fi sí. Kódà bó fẹ́ macaroni àti dùndú, wá ní kí wọ́n fi sí. Kí DSS Nigeria kò máa invite ẹ ni. Tó bá dọ́dọ̀ wọ́n lè ra NSC fún. Gbogbo àwọn ọmọbìnrin tiwa tó yẹ kí wọ́n jẹ́ ògo ọjọ́ ọ̀la. My name on TikTok Yorubawuyi náà ni. Tó yẹ kí wọ́n jẹ́ ògo ọjọ́ ọ̀la. Tó yẹ kó wúlò fún orílẹ̀-èdè. Ó lóhun ti pa gbogbo, ó ti pa 78 nínú wọn. And is pípa yẹn òfin gbòógì kan ni. The second one ni pé ó lóhun ń jẹ èèyàn. Ẹ mọye tí kíní jẹ́ lọ́jà nísìn. Ẹ mọye tí ẹran jẹ́ lọ́jà, ẹran tí wọ́n lọ́jà. Ó lóhun ń jẹ èèyàn. Ó lóhun ń jẹ èèyàn. Ó máa níyàwó tó bí àwọn ọmọ yẹn fún o. And how are you sure wípé kò ní branch or branches káàkiri the all 36 states? Báwo lẹ ṣe sọ pé kò ní branches káàkiri 36 states yẹn? How are you sure pé kò ní branches? Tó bá wá pa èèyàn fún òrìṣà ẹ̀tàn tó mú ya ẹ̀dọ̀ àtọkàn. Ṣé àwọn òrìṣà yẹn máa wá lanu, ó máa gbé ìtókù mi ni? Àwa mú ẹ̀jẹ̀ wọn lé lórí. Tó bá yẹ pé ní pàtì tí òrìṣà yẹn ń gbà, àwọn pàtì tó kù ta ló ń tà fún? Ṣé kìí pé àti àárà lọ́dọ̀ Mèsúyà? Ṣé kìí pé ń ta àwọn pàtì kù fún Mèsúyà? Ṣé kìí pé àwọn ní meat pie náà rà lọ́wọ́ ẹ̀?
ṣé kìí pọ́n ta ní fún yonírẹ̀sì àdúgbò yín tó ní àtúndọ̀dọ̀ ìyá yẹn ẹrun ẹ̀ bó ṣe máa gé kàndìkàndì ni ṣé kìí pé yonírẹ̀sì ló ń tà fún. We need to know. Èmi ò bá jà. We just want to know. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kọ́ lélẹ̀ tó wà nílẹ̀. This is not about any religion. Not about ìṣẹ̀ṣe. Not about Mùsùlùmí. Not about Christian. Not about ẹni tí ò ṣe nǹkan kan. Tí a bá mọ máa yìí, ó lè wọ mọ́tò pẹ̀lú èèyàn. Lẹ́yìn tó bá rí àwọn tó ń ṣe olóṣó gbé mọ́, ó lè wọ mọ́tò pẹ̀lú èèyàn. Odidi dánfó, tá dẹ̀ fi nǹkan kan gbogbo wọn lára báyìí. Á dẹ̀ kó wọn lọ́lé. Á kó wọn lọ́lé, á lọ jẹ wọ́n. Ọlọ́run olóṣèlú náà ń jẹ wọ́n. Let him point them out for us, for goodness sake. Kí ló tẹ̀ ń ṣàbòsí? Àbòsí ò dá o, ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹyẹ fi júùjú bu àwọn èèyàn lójú. Mọ́ òkú tó pa àwọn èèyàn nífẹ̀ẹ́, ó ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Kó máa wá ṣe àbòsí. Ṣe bẹ́ẹ̀, come out. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Bá yẹ jí pé plan work náà ni. Apology is accepted. Yes. Tó bá pé plan work ni, apology ó wà. Ìwọ tó ń tẹ angry face, angry kìíní sí comment section yẹn, àwọn èèyàn yẹn, màá ṣá ẹ sí blocking. Ogun alájẹ ń gbọ́ mi ò rán iṣẹ́, màá ṣá ẹ sí blocking dànù. Bí Clifford Oji náà ṣe bẹ̀rẹ̀ ní wẹ́rẹ́ bí Clifford Oji náà ṣe bẹ̀rẹ̀ ní. Ta ló ṣe rántí Clifford Oji? Ta ló ṣe rántí Clifford Oji? Wọ́n ṣe mú bíkọ́jì sọ́kà nìbàdàn, ṣe rántí sọ́kà nìbàdàn. Ó lè jẹ́lẹ̀ Haúsá. Please, ẹ jẹ́ ká wà sincere o. À ń go Yorùbá nation, a fẹ́ Yorùbá nation, a fẹ́ Yorùbá nation. Ṣé ààbò sàmà ṣe nílẹ̀ Yorùbá lélẹ̀? Ṣé ó lè jẹ́ ilẹ̀ Haúsá? No, ṣé ó lè jẹ́ ilẹ̀ Haúsá kéèyàn kan sọ wípé òun pa èèyàn 78 bọ òrìṣà ní ilẹ̀ Haúsá? Ta ló lọ́wọ́ ò pa èèyàn 78 o? Ẹmọ tó ju ẹ̀rí lókè ìkúra o. Ẹ bá máa ṣe bí olórí burúkú, òṣìyẹ́ lèmi ò fẹ́. Èèyàn mẹ́rin ta lọ́wọ́ pa tó fi lọ sókè ìkúra. Ṣé èèyàn kan lè sọ̀rọ̀ ìyẹn nílẹ̀ Haúsá wípé òun pa èèyàn 78 fi bọ òrìṣà kan kọ́dẹ̀ sílẹ̀? Àwa ò jà. But we need to protect àwọn ọmọ tó rìn ní títì. A ṣe tó jiyàn gbé. Wọ́n ní àwọn kan káwọn kan o, wọ́n ti jiyàn gbé o, wọ́n rí wọn o, wọ́n ti pé o, bóyá òun ló ń ṣe. Tó bá yẹ pé orientation ló need, the DSS should invite him. Kó fún ní orientation. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Èèyàn tó ti pa yẹn àti foríjì ẹ o, má ṣe bẹ́ẹ̀ mọ́ o, máa lọ lálàáfíà. The DSS ó kù sọ́wọ́ wọn àti court àti judiciary kí wọ́n sọ nǹkan lórí ẹ̀. They can leave him. Tó bá dẹ̀ yẹ pé propaganda láti ba ìṣẹ̀ṣe jẹ́ náà ni, apology will be accepted. Òṣùpá ní ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sorry, àbí òní lè ṣe ni. Gbàmí lè yàn gbà, àìgbà méṣẹ́ mèrò. Kí ló dé? That man must be provided. Àbí provided. Mi ò lọ sí school o. Kẹ́ mú kan bẹ̀. Ọ̀rọ̀ yẹn ò bí inú tó bí fídíò tó ń ṣẹ̀yẹ̀ send sí mi nísìn. Wípé ẹnìkan defend ọ̀rọ̀ yẹn. Pé wọ́n gbọ́dọ̀ gbójú ẹ̀ síta torí kíni? Side ibi tó bá bẹ̀ wà bá ọgbọ́n tó bá bá àgọ̀ níbẹ̀, ó máa dùn ẹ́ bákan. Torí kíni? Ṣó lè ṣẹlẹ̀ nílùú òyìnbó? Kẹ́nìkan bọ́ta nílùú òyìnbó sí kọ́ ní òun ti pa èèyàn 78, òun gbé kíní kan sẹ́kùlé tóun da ẹ̀jẹ̀ wọn sí. Kọ́ wá ní let him go. You should not show his face. When you talk about minor, accepted. Lè show ojú minor. Pé minor bá ẹnìkan bá minor sùn, kò yẹ kí wọ́n show ojú ẹ̀ fine. But èèyàn tó pa èèyàn 78, kí wọ́n fi sílẹ̀ kó máa work freely. Now listen to this. Òṣìṣẹ́ mi ò fẹ́ lélẹ́yìn. Ó ní pé òun ti lọ sí ẹ̀wọ̀n, ẹ̀mí ló sọ pé òun ti lọ sẹ́wọ̀n.
ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀kínní ó dé kò repent kò ṣe repentant jẹyàn ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀kejì ó dé kò repent ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀kẹta ó dé kò repent ó lọ ẹ̀wọ̀n lẹ́ẹ̀kẹrin ó dé kò repent ẹ̀ẹ̀mélòó ló ti ṣẹ̀wọ̀n tí kò dẹ̀ repent. And are you telling me pé máa kọ́kọ́ repent? Maybe tó máa repent ó dàbí aṣẹ́wó ni tó wà ní 20s kò repent 30s kò repent 40s 50s kò repent ó wọ 60 ó sì manage 70 ó wá sọ pé I marry to Jesus, Satan leave me alone. I marry to Jesus, Satan pack your load and go. My husband is coming to take me away to everlasting, oh, everlasting. You know, marry to Jesus, orí ẹ̀ burú ni. Kò sí n tó máa tà mọ́ ni. Kò sí n tó máa tà mọ́ ni. Oh, repent aṣẹ́wó ṣíṣe ní 60 years, 50 years, 40, 30, 20. Ó wá di 70, 80. Ó lọ marry to Jesus kó ti repent. Ta ló ń tàn? Ta ló ń tàn? Ìgbà tó lówó lọ́wọ́ ò gbàwẹ̀. Ó wá jí làárọ̀ kò sí n tó fẹ́ jẹ. Ó sùn di 12 o'clock orí tó máa jẹ. 1 o'clock, 2 o'clock ó lọ sọ́dọ̀ àwẹ̀. Irú àwẹ̀ olórí burúkú wo ló gbà yẹn? Ẹ má máa tàn wá. It's unacceptable. Ẹ jẹ́ ká rojú máa yẹn. Tó bá dé pé ẹ ṣe kinní náà ni ẹ bọ́ta kẹ́ sọ̀rọ̀. Ẹ má bínú èèyàn mi o. Kinní kan. Ó ti tán. Ọmọ Yorùbá ni gbogbo wa ní jẹra wa. Àǹfààní ara wa la máa jẹ. Tó bá rí bẹ́ẹ̀ yẹn, àwọn míì ò ní gbọ́wọ́ lé. Gbogbo èèyàn oníṣẹ̀ṣe. Ẹ̀yin ìyá mi oníṣẹ̀ṣe, ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin ọ̀dọ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹ̀ ń dìde lọ́wọ́ yìí wípé ilẹ̀ Yorùbá, orúkọ Yorùbá, gbogbo àwọn tí àwọn bàbá tó ti ṣe fíìmù fún alẹ́ yìí, wọ́n fi èèyàn kan bọ òrìṣà, wọ́n fi èèyàn kíní kan bọ òrìṣà, tí wọ́n ti ṣe oríṣiríṣi fíìmù tí wọ́n fi kó wa dànù sínú oko ẹrú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dìde nísìn, mo fi irú mọ́lẹ̀ mo fi kí yín. Ẹ ní ṣìṣe, ẹ ní dààmú. Keep on protecting our land. Freedom fighters lẹ́yìn náà. Ẹ ń protect ilẹ̀ Yorùbá ni. Ẹ ń protect orúkọ wa ni. Ṣé pé àwọn people yìí? Ẹgbẹ́ bàbá kan náà ń jọ̀wọ́ táwọn náà bọ́ta tó ń sọ pálapàla lẹ́nu. Mi fẹ́ dárúkọ tiwọn because ọ̀rọ̀ wọn ti bọ́ sẹ́yìn. Wọ́n máa bọ́ta, wọ́n máa bọ orúkọ Yorùbá jẹ́. Wọ́n wá padà bẹ̀bẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹlẹ̀ àgbàlagbà ẹ̀gbọ́n ṣe ń sọ ẹnìkan lọ sí Kùránì ẹnìkan lọ ṣe I'm like what? Ilẹ̀ Yorùbá dẹ̀ gbogbo yín ti ń jẹ létí mu. Àwọn bàbá wa ti ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn kó tó di pé wọ́n kó orí burúkú gbé ẹ̀sìn oríṣiríṣi wá fún wa. Bẹ́ẹ̀ because àwọn bàbá wa jẹ́ ẹni tó dáa, wọ́n gbà wọ́n mọ́ra. Wọ́n kọ́ àwọn ọmọ wọn fún ọ̀pẹ máa kọ́ wọn ní gbogbo tẹ́ bá fẹ́ kọ́ wọn. Ẹ wá tara bẹ́ẹ̀ ẹ fẹ́ máa lé àwa ọmọ. Débi pé tó bá máa di ọjọ́ 10 years 20 years to come. Ibi tí Yorùbá bá ti ń sọ̀rọ̀ wá ní ẹgbẹ́nu sọ̀hún ẹ̀yin tẹ́ máa ń pààyàn yìí. Yes, nǹkan tẹ́ ẹ fẹ́ fún fíṣọ̀ Yorùbá nìyẹn. Tá bá dé tá bá ń sọ̀rọ̀ wá ní ẹgbẹ́nu sọ̀hún jẹ́ pé ìran apààyàn ni. 50 years to come. 100 years to come. Tèmi àti yín ò ní sí lórí ilẹ̀. Internet never forget. Àwọn Yorùbá máa wá débì kan, wọ́n fẹ́ máa ṣe bí ọlọ́ba, tó ọmọ ọba ni wá. Wọ́n fẹ́ máa ṣe bó ṣe tó. Yorùbá ni wá, ọmọ aládé ni wá, wọ́n wá ní ẹgbẹ́nu sọ̀hún. Ẹni tó pé àwọn bàbá yín máa ń pààyàn ni. No, it is unacceptable. A máa fọ orúkọ Yorùbá, ó máa mọ́. Orúkọ Yorùbá, ó máa mọ́. Kí ló dé? Enough. Ó ti tó gẹ́. Ó ti tó gẹ́. Bẹ́ẹ̀ làfà kan náà rí ẹbọ lórí tá ń jọ̀wọ́. Ẹbọ rẹ̀ o. Iṣu rẹ̀. Kòkò rẹ̀. Kíní kan rẹ̀. Olórí burúkú nìyí ni.
So lórí burúkú ni yín ni. Ẹ tó bá gbé ẹbọ jẹ́ kó gbé ẹbọ ẹ̀. Ìyàn gbẹbọ kalẹ̀, ó kó tu sínú ẹ̀. Ìyẹn ṣe jẹ́ problem tiẹ̀. Àwọn ọmọ Yahoo dẹ̀ ń wẹ̀ láàrin ọjà ní òhò. Wọ́n náwó fún yín ẹ̀ ń gbà. Who dey deceive who? Ta ló ń tanra wọn? Ẹ ń ṣọṣẹ fáwọn ọmọ aṣáàgbọ́n lórí íńtánẹ́ẹ̀tì. Tẹ́ ń polówó pẹ̀ ìṣọṣẹ fáwọn ọmọ Yahoo Yahoo. Ẹ ṣọṣẹ fáwọn ọmọ Yahoo Yahoo. À ń gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì náà. Wọ́n dẹ̀ mú wá fún yín ẹ̀ ń gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n èèyàn kan gbé iṣu kalẹ̀, ó lóun fi rúbọ. Òun fi iṣu rúbọ. Ẹ wá lọ mú iṣu gbogbo ẹ̀ náà, gbogbo ẹ̀ wo. Ògún mo fi búra, irọ́ ni gbogbo ẹ̀. All na script. Irọ́ ni. Iṣu rèé o. Kíní kan rèé o. Ìgbà kan rèé o. Àwo kan rèé o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣẹbọ nílẹ̀ Yorùbá ni. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jẹbọ nílẹ̀ Yorùbá ni? Ìwọ tó bá ṣe ọmọdé ní 70s, mi lè sọ 80s tìlù tí ń lé o. Búra pé òkòwò inú ẹbọ rí. Ìwọ tó bá ṣe kékeré ní 70s, búra pé òkòwò inú ẹbọ rí wo. Pọ̀mọ́ ìyá kìbì. Àgọ́ ìjàyè. Àwọn kówó inú ẹbọ gidi confirm. Ayélàgbé wọn pé ayélàgbé wò wà nú ẹbọ. A máa kó ọmọ lọ fi jẹ pọ̀mọ́ ìyá kìbì. Ìyá kan náà tapọ̀ pọ́ọ̀fù. A máa fún yẹn àbí káríkàrí sẹ̀kí. Káríkàrí sẹ̀kí nígbà tí ìlú da wọ́n ṣe ẹbọ. Ìgbà tó hàn ṣẹbọ wọ́n ní ìlú ń dàrú. Ìgbà tí ìlú da wọ́n yàn ṣe confirm ẹbọ. Wọ́n á gbé ẹbọ, wọ́n á ṣe tutù. Bí ìlú ṣe lé kókókókókó yìí, wọ́n máa ṣe ẹbọ. Ṣùgbọ́n mẹ́sà àwọn ọba ní pé olè ni wọ́n. Owó tó fẹ́ gbà lọ́wọ́ ọba Saudi. Ẹ wo, tí yín àpàdà ta o. Ṣé rí ọba Saudi tó wà ń bẹ̀ yìí? Ọ̀gbá ni. Ọ̀gbọ́gbà tiri gbangba ni. Ẹ má lọ wá ṣẹṣe. Yìí tó wà ń bẹ̀ yìí, tí yín àpàdà yẹ̀mọ́ lọ́wọ́ ni. Kò rán yín iṣẹ́ ọba Saudi yẹn, Prince. Kò rán yín iṣẹ́. Ẹ̀rí ìyàwó ẹ̀ ni. Mini gown ló máa wọ̀. Kò ní borí. Ó ti sọ nísìnyí ó lò máa build Saudi. Ó lò máa build Saudi tó bá jẹ́ pé ẹ̀ nílè lọ sí Dubai mọ́. Tó bá jẹ́ the most beautiful country in the world. Ló ń plan láti build nísìn. Dubai tẹ̀ ń lọ ẹni lọ Dubai mọ́. Saudi lẹ́yìn máa lọ. Because ọba Saudi ti wo future ẹ̀sìn. Wípé bí time ṣe ń lọ yìí tó bá yá. Ẹni wọ́n pọ̀ ní sọ́pọ̀ ìfẹ́ wá ṣe àjìmọ́. Ẹ kò máa wá sí ìgbáyé gbárùn ni. Tẹ́ ẹ̀ bá tí mọ̀ ẹ náà mọ́ o. Ó ti ń ṣe ní ti pé you will be able to come to Saudi even kò má wé gèlè. You are a Christian, you are Muslim, you are oníṣẹ̀ṣe. Wàá gba físà. Ó ti sọ ìlú ẹ̀ di tourist center. Ó jẹ́ kó yé yín pé kò jẹ́ pé Ọlọ́run jókòó sí ìlú òun. Ọlọ́run ò jókòó síbi kankan. Ó sì kí Nàìjíríà tó yẹ kó tẹ́jú ara ẹ medically. Ó lọ síbi kan, ó lọ ń ṣàdúrà. Ó wá ń ṣàdúrà lọ́wọ́, ó ṣubú, wọ́n wá gbé lọ sí hospital, ó ti ya wèrè náà. Ṣé ìpò ti ya wèrè ni? Ó rẹ̀ Nàìjíríà. Ó tọ́jú ara ẹ, ó lọ sí Saudi, ó lọ gbàdúrà. Ó ń tàwáfù lọ́wọ́, ó yí Kúánà. Hospital no máa gbé ẹ lọ́wọ́ ní káyìn tí ṣe létí. You are going to hospital for medical treatment. That is it. Orí ẹ̀ tó yí lọ fi wọ́n kíní kan 10 million wá. Hospital no máa gbé ẹ lọ. So what are you telling us? Ọba Saudi tó wà ń bẹ̀ sí Gen Z ni o. Ẹ máa wo 2, 3, 4, 5 years. Nínú history Saudi. Many of you, because that guy, I love Saudi Prince. Saudi Prince, most gbé video kan sórí page mi tí ìpìlẹ̀ ọ̀rọ̀ ṣe ẹ lọ gbọ́ interview lẹ́nu ọmọ ọba Saudi. Ó ní gbogbo ẹ̀yin Muslim, ẹ̀yin wèrè Muslim yẹn, kì má sọ lóyìnbó. Ó ní gbogbo yín, ó lá máa kó yín sẹ́gbẹ̀ kan ni. Ó ní this is Saudi of today. Ó lá àwọn á dá yín sẹ́gbẹ̀ kan bí omi ìṣanwọ́ ni. Ó ní we will build our land. We will build our country to the fullest. Mo post video kan sórí ìrìnkè ní Yorùbáwùyí lọ bí last 2 months. Níbi tó wọ́n bá Saudi sọ fún yín pé you will be able to come. Wá sí Saudi, ẹ máa wá ṣe fàájì. Wá lọ Saudi bẹ́ẹ̀ ni pé fẹ́ lọ sí America ni. You will go there, wá ṣe fàájì oríṣiríṣi. And they will be making money.
ilẹ̀ Yorùbá tẹ́ ti bàjẹ́, tẹ́ ti forí, tá bàbá yín ti forí burúkú bàjẹ́. We are planning to make ilẹ̀ Yorùbá great again. We are planning all our best. We are all our best land try. That then plan to make ilẹ̀ Yorùbá great again. Láti jẹ́ kí ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀hún àrímà lè lọ, àwòpadà sẹ́yìn. Láti jẹ́ kí ilẹ̀ Yorùbá jẹ́ pé àwọn èèyàn máa wá fún tourist. Wọ́n máa wò pé ilẹ̀ Yorùbá ló dá báyìí, ká máa make owó from there. Láti jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wà safe and secured. Kí àwọn bàbá wa lè máa lọ sóko. Kí everybody lè máa ṣe tó bá ṣe fẹ́ ní ilẹ̀ Yorùbá, láti lè máa import àwọn ká jẹ, kí a yó ní ilẹ̀ Yorùbá, ká wá lè import àwọn oúnjẹ wa bọ́ta. We are planning for that. Bàtà bá jẹ tá bá yó tán, Saudi ò nílẹ̀. How come tí Saudi wá lówó jù ilẹ̀ Yorùbá lọ? Jerusalem ò nílẹ̀ tán fi ń gbìn nǹkan. Saudi ò nílẹ̀ tán fi ń gbìn nǹkan. Desert tẹ̀ ní Saudi. Mi mọ how true that Jerusalem own is. How come tó wá ní owó jù wá lọ́nlẹ̀ Yorùbá? Okay. Táwọn kan bá ṣe bá fẹ́ lọ síbi tó bá Hajj, ó fẹ́ lọ sí Jerusalem, they can go. But we will be able to supply them food. Àwa ní ilẹ̀ tó ń gbìn nǹkan. Alépo, a ní gòdì. Àwa lọ ń sọmọ ọ̀dọ̀ nílẹ̀ òkèèrè. Gbogbo bá fẹ́ ní ilẹ̀ Yorùbá lára, Ọlọ́run máa fara ní. Gbogbo tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, tí yín máa bàjẹ́ ni. Gbogbo bá ti pè pé kí ilẹ̀ Yorùbá bàjẹ́, tí yín á padà bàjẹ́ ni. Enough of this. Enough. Àwọn tó wà lẹ́yìn odi, a kì í ṣe ẹranko. Opportunity tẹ̀ wá lé, tẹ̀ ń ṣe nǹkan oríṣiríṣi tẹ̀ fi make owó. Opportunity lẹ́ni. Dájú wá lọ. Àwọn tó wà lẹ́yìn odi, nǹkan ṣẹlẹ̀ níbi bí. But our prefer ká wà nínú fry pan ju ká wà nínú fire lọ. A ṣiṣẹ́ méjì mẹ́ta níbi bí. Àwọn tó wà nílé bí ń pa wọ́n. Tàbí wọ́n ṣiṣẹ́ bí ọmọ máa send owó yẹn sílé. Many of us àti wọ́lẹ́gbẹ̀. Many of us tó bá wà dìde láàárọ̀ báyìí, wọ́n máa gbin dìde ni. Àìmọye obìnrin sì ní Amẹ́ríkà tàwa yìí, obìnrin mi ti dọ́kọ́ nísìn, ó ti lé lọ́dún kan. Wọ́n lè fọ́ nísìn, bóyá lè ń dún àwọn ìyàwó yín anytime tó bá ti wù yín. Tẹ́ bá yí sọ́ọ̀tún báyìí máa yí lóbò ni. Tẹ́ bá gbọ́ báyìí máa gbọ́ sórí ọyàn ni. Ẹ ń dún àwọn ìyàwó yín gbà tó bá wù yín. Àwa ń ṣe rotation so kó mi bí ogun apáyín ni. Ṣé ń ṣe èrè ni? Àìmọye ọkùnrin níbi bí 10-20 years to come, káwọn ọkùnrin Yorùbá máa ní prostate cancer. 2 years ọkùnrin mi ò dóbò nílùú yìí. Báwo ṣe fẹ́ ṣe? Báwo ṣe fẹ́ ṣe? Ìyàwó wà Nàìjíríà kó wà nílùú òyìnbó. Èyí wá rí opportunity kan wípé ẹ ń ṣe nílẹ̀ Yorùbá. Ẹ ń rí ṣe. So káwa ká gbé sẹ́yìn odi. Á padà di pé mo máa gbéra wa ṣépè. Tí ẹ bá jẹ́ kí orí anybody anybody nísìn, a máa bọ́ta fún yín ni. A máa bọ́ta fún yín gidi ni. Kí ló dé? Wọ́n rán yín sí wa nílẹ̀ Yorùbá ni. So ká máa sọ̀rọ̀ ní ọ̀la. Kí àwọn ọmọ wa mo bá ní sùúrù jọ, nǹkan tí TikTok ń send sí mi ò kúkú mọ̀ ṣe unlock nìkan mi mo bí ṣe máa unlock. Kó wá di ní ọ̀la kí àwọn ọmọ tiwa kó wá fẹ́ sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá ní àgbáyé kó máa wá ní kó gbẹnu sàn. Apàyàn làwọn bàbá wọn. Nígbà o. Nígbà. Nígbà tí UAE kí lórúkọ ẹ̀ táwọn UAE tí wọ́n nídìí owó. Nàìjíríà ló help wọn. Nàìjíríà dẹ̀kọ́ ilẹ̀ Yorùbá ló help wọn. Ilẹ̀ Yorùbá ló help wọn. China oríṣiríṣi ló wá ń wọlé, wọ́n ń wá góòdì wa. Àwa wà lẹ́yìn odi. Àwa wà lẹ́yìn odi. Ẹ má ẹ̀ka kanra mọ́ yín o. Anybody tó máa sọ̀rọ̀ nípa Yorùbá nísìn, ẹ jẹ́ kó rí everybody fa epo. Ara ń kan gáàsà wa. Àwa tá lẹ́yìn odi, ara ń kan wa burúkú. Ẹ jẹ́ kí orí yín kó fa epo. If you want to talk anything about Yoruba, tell us anything nípa Yoruba, tí ẹ bá ní evidence, tá àwọn Fúlàní bá bọ́ sí yín lábẹ́, tí ẹ jẹ́ sọ fún wọn. Wípé orí àwọn èèyàn ń gbóná lọ́wọ́ yìí. Tí mo Fúlàní bá rán yín jẹ́ tẹ́ fẹ́ jẹ́. Ogun gbọ́, a máa bọ́ta fún yín. A máa bọ́ta fún yín. Kí ló dé? Ṣé fẹ́ borúkọ Yorùbá jẹ́ ni?
mo ti rí àwọn amukun mẹ́kọ̀ọ̀kan àwọn afọ́fun gbé mu kan tí wọ́n sọ pé ẹ̀yin Yorùbá ẹ sọ fún wa kí náà ń pe àlùbọ́sà ní èdè Yorùbá àwọn kinní kan tẹ́ ń sọ kí náà ń pe alẹ́ ní èdè Yorùbá èdè Saudi ni. Must you adopt us? Must you adopt us? Ṣé dandan ni kẹ́ adopt wa ni? aláàmọ̀ yín rí àbáyín mọ̀ wọ́n rí nílẹ̀ Yemen ni sọmọ Yemen ni yín ẹ kọ sí comment section jẹ́ ká pọ́ ọmọ Yemen ni yín ẹ kọ sí comment section jẹ́ káwọn èèyàn rí wípé bóyá ọmọ Yemen ni yín àbẹ́ kìí sọmọ Yemen sọmọ Saudi ni yín ẹ kọ sí comment section ẹ jẹ́ káwọn àwọn ẹranko bí tí wọ́n wà bí tí wọ́n ń wò yín lábẹ́lẹ̀ wọ́n ń wo ṣó yín lábẹ́lẹ̀ wọn ò bí ìyá wọn rẹ wọn ò lè comment ni àtọ́rí wọn ò fẹ́ burú tí wọn fẹ́ sínwín wọ́n ń wo ṣó yìí wọ́n ń wo ṣó yìí lábẹ́lẹ̀ please mo fẹ́ fẹ́ question kan lọ́wọ́ yín ẹ̀yin ọmọ Yorùbá kí ló tí wọ́n fẹ́ adopt wa wọ́n ti gba owó you can see gbogbo wọn sìn tó bá jẹ́ ọmọ tí ò dáa kò sí ẹni tó fẹ́ adopt ẹ tó bá jẹ́ ọmọ tí ò dáa kò sí ẹni tó fẹ́ bá ẹ ṣe ṣé o thank you for the kíní Olúwa ṣẹ́gun ẹ ṣeun kò sí ẹni tó fẹ́ bá ẹ ṣe now bóyá wọ́n ti gbowó ni I don't know why tí wọ́n fẹ́ adopt wa it's a question fún gbogbo ọmọ Yorùbá when you see their post ọmọládé ni mí o when you see their post and they are saying àwa Yorùbá Odùduwà nígbà tó wá rìnrìn àrèbọ̀ láti Saudi ó wá sí wọ́n attach wa mọ́ Saudi ẹ bá mi mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé tí wọ́n fẹ́ adopt wa it's just a question o kí ló dé tí àwọn people yìí tó ń gbìyànjú láti adopt wa láti wọ́n fẹ́ ṣe àtàṣe why tí wọ́n fẹ́ attach ara wọn mọ́ wa why tí wọ́n claim pé ọmọ ìyá ni wá why tí wọ́n claim pé Saudi láti wá ọmọ Yorùbá tẹ́ bá rí àwọn fídíò wọn yẹn mo pé máa ń bínú máa wo comment mi tẹ́ máa bínú kíní kan ẹ má jẹ́ kó máa bí yín nínú when I see that video all those videos pé Yorùbá èdè Saudi ni wọ́n ń sọ kíní kan Saudi tẹ́mi bá ti rí inú mi máa ń dùn ni ẹbí mi kíni rí sí tí mi máa fi ń dùn inú mi máa ń dùn wípé àwọn alálẹ̀ wọ́n ń ṣe iṣẹ́ ẹ jẹ́ kí sáré já yín sí time tó bá ń struggle lọ́wọ́ tó o bá tí lówó ọmọ ta ni ẹ́ tó bá ń struggle lọ́wọ́ tó bá tí lówó ọmọ ìyá ẹ̀ àtọmọ bàbá ẹ̀ ni ẹ́ I love you too bó ṣe pé I love me èmi náà love yín èmi náà kí yín time tẹ́ bá ń ṣe wàhálà lọ́wọ́ kíní kan owó náà àti mú ọmọ ìyá ẹ̀ àtọmọ bàbá ẹ̀ ni ẹ́ tó bá ti di wípé àwọn èèyàn fẹ́ máa adopt ẹ̀ tó bá ti ní ọmọ wa ni ọmọ Yorùbáwùyí bàbá ẹ̀ pàtó bí bàbá ẹ̀ tán ni wọ́n wá bí ìyá Súlè ló wá bí bàbá Sàfú ló wá bí bàbá tèmi Yorùbáwùyí ó ti ń ga nínú ayé nìyẹn when you see them attaching us to Saudi Yorùbá ti ń ga nínú ayé nìyẹn when you see them attaching us to Yemen Yorùbá ti ń ga nínú ayé nìyẹn ní kò yé yín ìtumọ̀ ẹ̀ ni mo sọ fún yín yẹn it shows wípé Yorùbá ti ń ga nínú ayé a ṣe nílẹ̀ tẹ́lẹ̀ náà o ṣe mọ̀ pé wọ́n predict pé dúdú máa rúlù Amẹ́ríkà àwọn èèyàn ò gbàgbọ́ ṣé Obama rúlù Amẹ́ríkà bọ́bàmọ̀ rúlù Amẹ́ríkà no mo bí ṣé Obama padà rúlù àbọ̀bàmọ̀ padà rúlù ṣé funfun l'Obama wọ́n ti wá predict nísìn pé Yorùbá máa padà rúlù ayé it is predicted already o ìwọ tó bá mọ̀ lọ wo wọ́n ti predict pé Yorùbá máa padà rúlù ayé because wọ́n ti gbọ́ yẹn wọ́n wá fẹ́ máa adopt wa wọ́n ti fáwọn wèrè lówó wọ́n ti fáwọn bàbá wọn lókè lówó àwọn bàbá wọn náà gba ṣéèkì díẹ̀ the time don reach ní dààmú mo like comment yẹn àsìkò ti tó àwọn bàbá wọn wá fẹ́ máa gba àwọn bàbá wọn wọ́n ti gbowó lọ́wọ́ lókè lọ́hùn wọ́n wá fún àwọn ọmọ wọn ní ṣéèkì díẹ̀ àwọn abọ́ta nígbà tí Yorùbá wá ń bọ̀ wọ́n wá látọ̀dọ̀ Odùduwà Odùduwà ó wá láti sáta kínní kan ó wá yà sí Yemen bẹ́ẹ̀ ló dé Egypt ó ń bọ̀ láti Saudi why do you want to adopt us why aláàmọ̀ yín rí ẹni ìyá wa àti bàbá yín lọmọ ìyá kan náà aláàmọ̀ yín rí
abẹ́ mọ̀ wọ́n rí ni àmọ̀ yín rí àmọ̀ yín àdẹ̀fẹ́ mọ̀ yín Yorùbáwùyí lórúkọ mi àmọ̀ yín àfẹ́ mọ̀ yín ọmọ Yorùbá ni wá níbo ni ilé bàbá wa ní Saudi ẹ lè sọ fún wa ṣùgbọ́n àmọ̀rísùn wa àtòrírun wa nífẹ̀ẹ́ why ten ṣe clean why ten ṣàtàṣe why ten join ara yín mọ́ wa must we be your family ala kì í ṣe family yín dandan ni ó yẹ fi wálẹ̀ a kì í ṣe ẹbí yín a kì í ṣe ìran yín a bá yín ṣe kí wá ló ń dùn yín when you see them with those posts please be happy àṣírí tó wà ńbẹ̀ ni mo sọ fún yín yẹn tó bá ti di pé àwọn family yín wọ́n ti ń ṣe meeting tó bá ti ní Olúbùnmi Sọ́ṣọ́yà mọ́ ni ìyá ẹ̀ àti kinní kan àjọgbélé ni tí tó bá ti ń ga nínú ayé tó bá ti ń da fún ẹ nínú ayé tó bá ti ń jẹyàn nínú ayé kódà neighbor yín á sọ wípé àwọn pé family làwọn jọ jẹ́ ìgbà tí máa tó máa bọ́ ọ̀tá pé ìgbà yẹn màmá wọn náà ń ta ẹ̀wà ní ẹ̀gbẹ́ àdúgbò àjọgbàdúgbò kan náà ni màmá wọn náìsì ìyá ẹ̀ da ọmọlúwàbí ni màmá mẹ́rin ló jọ ẹgbẹ́ dẹ́gbẹ́ màmá ẹ̀ ti ń ta ẹ̀wà wọ́n by force introduction ni by force wọ́n by force ara wọn wọ́n introduce ara wọn mọ́ wa ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ wọ́n jà wọ́n fẹ́ ẹ máa ké kú ni o Ògún gbọ́ ẹ máa sunkún kú ni èmi Yorùbáwùyí ọmọ aládé ni mí èmi ò mọ̀ yín rí ẹ̀tàyé àtàwọn bàbá yín ẹ máa sunkún kú ni ẹ gbé ẹjọ́ yẹn kó ń bomi ẹ gbé kó mi tẹ́ gbé sí yẹn ẹ tún gbé lọ sí bòmí Yínká Ayéfẹ́lẹ́ please sir ẹ má bínú sir you have done a great job please provide that man for us ẹ sọ ojú máa yẹn ẹ jẹ́ ká lójú ẹ̀ òòṣà tó ń fi kíní bọ ẹ jẹ́ ká mọ̀ òòṣà yẹn kò sú àpé ó ti gbóṣù àyẹ̀kú òǹlé tẹ́ ẹ bá sọ ojú ẹ̀ nísìn tí àwọn ẹbá bá irú bàbá kan sìn kí lórúkọ ẹ̀ náà ẹ jẹ́ ká ṣe yẹ̀yẹ́ díẹ̀ Yusufu Nurudini irú Yusufu Nurudini nísìn ó lè bá torí Yusufu Nurudini ẹni ẹ̀ wo orúkọ Yusufu Nurudini ẹ wá kí lọ sí ẹ̀yin náà ẹ̀ wo orúkọ ẹ̀yin náà ẹ̀ wo orúkọ inú kẹ́ máa jẹ́ Yusufu àbí kẹ́ máa jẹ́ Adékúnmi ẹ mú kan ní méjèèjì Yusufulu ẹ mú ìyá Yusufu no just Adéyẹmí nìsín ṣé ẹ pìfẹ́ Adéyẹmí ẹ wo nísìn ẹ bí mọ méjì ìkan jẹ́ Yusufu ìkan jẹ́ Adéyẹmí when you go to China máa sọ wọn mọ ní chun 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 chen 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 when you come to America máa sọ wọn ní máa sọ wọn ní kí lórúkọ ẹ ó máa kí Mr. Brown Mr. White Mr. kinní kan tó bá lọ sí London olórúkọ tó ń sọ ọmọ wọn when you come to ilẹ̀ Yorùbá our name should be Adékúnmi Adéyẹmí Ṣàngówálé Ògúnjìmí Ifádèyí àwọn orúkọ tó yẹ ká máa jẹ́ nìyẹn Ọ̀yákẹ́mi ẹni afẹ́ ló yẹ ká máa jẹ́ why would I be máa bí mo máa sọ ní Yusufu Yusuf that is why they are fooled Yusufu Nurudini what is the name of the Nurudini afa kan ti bọ́ta ó ní obímọ ó wà lórí page mi Yorùbáwùyí ó lọ sọ ní Fáúsá ó sọ mọ ní rúlà ó sọ mọ ní kíní kan ó sọ mọ ní kànga you see all this Yusufu Nurudini Yusufu mo rí comment ẹ o mo fẹ́ kí n ṣe sóòtọ́ ni kí wọ́n fi ẹ ṣe yẹ̀yẹ́ mo rí comment ẹ Yusufu Nurudini ẹ máa ké kú ni àwọn bàbá yín wọ́n máa ké kú ni ẹgbẹ́ yẹn fún ẹ ló àti pé ọ̀ní àti pé kíní kan à ń lọ sọ́dọ̀ ọ̀ní ẹ bá wọn bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ms bàbá ẹ fọyà wọn ẹ bá tí wọ́n mọ́ di Àkànbí ọlọ́ba ìyàwó àlà ẹ kó fún wọn burúkú Yusufu sọ wọ́n ní meaning of Yusufu is suffering Yusufu àwọn bàbá yín máa ké kú ni ìwọ ò mọ nǹkan kan Yusufu Nurudini o mọ anything ọmọdé ni ẹ ebi máa pa ẹtì ẹ máa tẹ Tinubu Àkànbí ọmọ lódò dẹ
yálà ìyá yín ẹ̀pẹ́ tí fẹ́ kéku Àkànbí ó tàn yín tó mọ̀ pé gọ̀ǹgọ̀ṣú ni yín Àkànbí ọmọ lódòdẹ ó tàn yín ó mọ̀ pé gọ̀ǹgọ̀ṣú ni yín òpònú ni yín Ahmed Bọ́lá nígbà tí wọ́n fẹ́ gba Lagos State Yusuf Nurudeen mo like ẹ gan on pé mi block ẹ láti jọ tó mi pé Sufa yóò nìyẹn wọn ò bí ìyá ẹ rè kí n ṣe ṣòkò má wà yálà ìyá ẹ wọn ò bí re débẹ̀ wọn ò bí yálà ìyá ẹ wọn ò bí re má ṣe ṣòwò ní yọjú wọn ò bí ìyá ẹ rè débẹ̀ Yusuf Nurudeen orí Tinubu ni Tinubu mọ̀ pé ó ti jó mani Tinubu is a smart man àwọn èèyàn ní Tinubu ni mo ń ṣiṣẹ́ fún tó bá I will not block him kẹ ní block ẹ gbogbo ìkọ́lẹ̀ máa block Yusuf Nurudeen àwọn tí wọ́n ń jẹ́ kí show dùn lélẹ̀ okay ẹni tẹ́bí kí n block Yusuf ẹni afẹ́ ẹ kì í ṣàlàyé kíní kan fún yín Yusuf Nurudeen máa wúlò lọ́jọ́ ọ̀la ẹbí pé kí ni reason máa fi wúlò Sufa yóò ní Yusuf Nurudeen and Yusuf and Nurudeen others ìgbà tí Tinubu ń lọ síbẹ̀ Tinubu ó yọ Bọ́lá kúrò ó ń jẹ́ Ahmed Tinubu ló ń jẹ́ ngbà yẹn tó bá fẹ́ báyàn ṣe tó bá fẹ́ fẹ́ obìnrin study ẹ̀ ṣówó ló like ṣókó ló like kí ni tó like ṣé kò pampa ẹ̀ ní ṣé kissing ló like ni ló ṣe lè báyàn ṣe tó máa rí lò Tinubu jókòó wò wọ́n pé they are gullible tó bá ti gbọ́ mùsùlùmí ìsìlámù tó bá ti gbọ́ sétí Tinubu mọ̀ pé wọ́n gọ̀ Tinubu pretended to them that he is a Muslim bàbá lọ sí kíní alhamdulillah bàbá Tinubu I am not trying to mock you because èmi nìkan ni mo sọ lórí internet bó ṣe internet ṣe tó wípé bàbá na smart man ọ̀dọ́ ṣe hand dey shake leg dey shake bàbá èmi nìkan ni mo sọ wípé Àkànbí ọmọ olódò ọjà táwa mọ̀ na garaje gbogbo ẹni ni mo fi sọ gbogbo internet èmi nìkan ni mo sọ pé Tinubu na smart man ìgbà yẹn Yorùbá ni sọ pé mo ń ṣiṣẹ́ fún Tinubu so ti clear nísìn hand tó ń shake nígbà yẹn where is the hand leg tó ń shake where is the leg kò shake mọ́ tó ń Tinubu mọ̀ pé gullible làwọn Yusuf Nurudeen àti bàbá Yusuf àti ìyá yes èmi nìkan ni mo sọ gbogbo ẹni mo fi sọ Tinubu study Nigerians kí ló fẹ́ ó wò pé àwọn Fúlàní àwọn yẹn need the power ó gbé hand dey shake leg dey shake wọ́n wò pé tó bá ti débẹ̀ láàrin oṣù mẹ́ta ó máa kú ṣé tó ti ń tàn sára tó ti ń yàgbẹ́ sára ẹ̀ ó máa tó kú ọmọ wọn á débẹ̀ ó wá wò pé báwo lòun ṣe lè lọ irú àwọn Yusuf Nurudeen yìí wọn tó máa ní Bọ́lá lòun àbò oníṣẹ̀ṣe lòun àwọn Yusuf Nurudeen ò ní dìbò fún un alhamdulillah bàbá lọ kírun alhamdulillah àwọn Yusuf Nurudeen wọ́n lọ dìbò fún bàbá Àkànbí wá change odò dẹ ó wá ṣe Yusuf Nurudeen tẹ́wọ̀ yẹn kò tí péye wá ó ń gbàwẹ̀ lọ́wọ́ o ó ti sọ ebi Yusuf Nurudeen ó ti sọ ebi di àwẹ̀ ibi ti fẹ́ fojú anybody Àkànbí ó change odò dẹ yẹn báyìí ni ó wá sọ di odò orin Àkànbí ó change odò dẹ mọ́ wọn lọ́wọ́ ó wá sọ di odò orin alhamdulillah ó ti Àkànbí ti fi odò fọ́ orí anybody àwọn Yusuf Nurudeen pé ìwà ẹbí a sọ wípé òun ti ń gba àwẹ̀ 50 irọ́ ni kò gbàwẹ̀ ebi ló yẹ kó máa gbàwẹ̀ dátà tó fi ń wò mí yẹn ó yá ni ó máa tó kan láì ní MTN ni ó máa tó kan sìn because kò rówó sọ padà Àkànbí if you want to do with anybody study that person kí ló wà gullible sí okay if you don't believe me now let's proceed nígbà tí Sanwó-Olú ṣe pé ìyàwó ẹ̀ pastor Mrs ní church Tinubu president Alhaji Bola Ahmed Tinubu nígbà tó fẹ́ gba Lagos state táwọn ọmọ Igbo bọ́ta tán ní Lagos no be kíní kan Lagos na no man's land no tell me àwọn wo náà bọ́ta ẹni pé mo yẹ ká ní comment section nígbà tó fẹ́ gba Lagos state táwọn ọmọ Igbo bọ́ta àwọn wo náà bọ́ta
mo fẹ́ mo kí ẹ káàbọ̀ mo kí mo fẹ́ kà ní comment section ẹ kí n gbé gòmí báyìí Yusuf Nurudeen òǹkẹ́ ó ti data ẹ ti tán kò lè comment púpọ̀ bó ń manage data yẹn ni mo fẹ́ wo ni o àwọn owó náà bọ́ta àwọn agbèrò kọ́ Yorùbá nation kọ́ nígbà tó ní Yorùbá nation náà bọ́ta àwọn owó ni wọ́n bọ́ta gangan ṣe mọ̀ pé Muslim ni Tinubu Alhaji Bola Ahmed Tinubu Sanwó-Olú ìyá ọkọ pásítọ̀ àwọn owó náà bọ́ta àwọn owó àwọn àti rẹ̀ ni tó gbà àwọn aláwọ̀ God bless you ẹ̀rí àwọn olúgbòhùn àfọ̀ṣẹ́ tó ń ta ẹ̀rí náà bá yẹn gbé wọ́ta ní Lagos State oníṣàṣe ẹ̀ ní ṣe àgbákòyà mi tí wọ́n sọ kí ni wọ́n dì wọn bàbá yẹn wọ́n kó nǹkan jáde ìyá aláya yín kò dé ẹ̀ ń ṣe eré ni ní ilẹ̀ Yorùbá wọn bí ìyá yín kú àwọn agbèrò náà bọ́ tàbí tó mọ̀ pé ó lè mú ẹ̀jẹ̀ dání àwọn kí lorúkọ ẹ̀ náà àwọn Yorùbá nation náà pariwo ṣùgbọ́n àwọn bàbá mi wọ́n wọlé wọ́n kó nǹkan wà lẹ́ Yorùbá wọ́n kó nǹkan bọ́ta àwọn wọn bí aláya àwọn Muslim yìí kan kọ̀ndẹ́mù wọn gbà àwọn Yusuf ọmọ àsọ̀rọ̀ tí ẹ máa yẹ tí ẹ máa tàdánù ní straight àwọn Yusuf Nurudeen wọ́n wọ́n fẹ́ mọ ẹnu wọn ni wọn bí wọn kú kán sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe jáde nígbà táwọn oníṣẹ̀ṣe jáde ní Lagos State ṣé kò ti clear sí wípé Sanwó-Olú mọ̀ ń pa ẹ̀ tí Sanwó-Olú bá mọ̀ ń pa ẹ̀ ṣé kò clear sí pé bí Èkó mọ̀ ń pa ẹ̀ tọ́bí Èkó bá mọ̀ ń pa ẹ̀ ṣé kò clear sí pé Tinubu mọ̀ ń pa ẹ̀ àwọn olórí burúkú yìí Tinubu will only be Muslim nígbà tó bá nídìí ẹ̀yin gọ́líbù Nurudeen tó bá Tinubu bá nídìí ẹ̀yin Nurudeen yes that's when Tinubu will be Muslim Sanwó-Olú will be Christian but tó bá nídìí ẹ̀yin gọ̀ǹgọ̀ṣùì èmi náà Muslim wẹ́ pé mo lò borùn mùsùlùmí ni mí o asálà àtúlá máa fi ṣe mo pa àwọn gọ́líbù Nurudeen máa wá asálà àtúlá àwọn erinwo yà àyàgbó àyàtọ̀ àyàjẹ kó tó lè gbé bọ́ta lọ́sàn gangan ṣóṣò pọ̀jọ́ máa ṣe lóru dey play ṣé àwọn Yusuf Nurudeen táyé wọn máa ta sí nìyẹn kò sẹ́ni tó lè rẹ́ ta ló fẹ́ ṣe èmi máa ń sọ fún yín pé àwọn bàbá mi eriwo yà àyàgbó àyà wọ́n ṣí nǹkan jáde wọ́n bí ayín kú kẹ́ tẹ́ bá sọ̀rọ̀ tí yín á yẹ̀ when you see all this Yusuf lè balẹ̀ Yorùbá jẹ́ o ẹ máa kórí burúkú yín padà síbi tẹ́tí ń bọ̀ orí bú yín ẹ máa wò padà sí ẹ máa adopt wa àmọ́ yín rí aláàrá bàbá mi sí mọ̀ mọ́ wáì àmọ́ wáì ni wọn àwọn wèrè yìí àmọ́ yín rí ẹ ti gọ̀ jù ẹ gọ̀ ọmọ normal àwọn ọmọ Yorùbá là ń pariwo Yorùbá nation àwọn àtàjọ original là ń pariwo Yorùbá nation ṣùgbọ́n ìtẹ́jọ́ àtọ̀ ìdajì àtọ̀ Fúlàní ìdajì àtọ̀ Yorùbá mùsùlùmí ni mùsùlùmí tíkẹ́ẹ̀tì ni mùsùlùmí tíkẹ́ẹ̀tì ni ẹ lè béèrè question Tinubu fẹ́ dìbò fún yín tẹ́ bá débẹ̀ kí lẹ máa ṣe fún wa what will be our benefit you see Tinubu is a smart I will always mean ọ̀rọ̀ yẹn ò ní kò lẹ́nu mi Tinubu is a smart man Tinubu débẹ̀ ebi ń pa ìlú ẹ̀rọ oúnjẹ jẹ but Tinubu gave your àwọn aṣíwájú ní 90 billion ó ní kó fi lọ sí hajj you see Tinubu is a smart man he knows what you want he gave you guys 90 billion Tinubu lè fi 90 billion yẹn ṣe nǹkan sílùú but tó bá ṣe nǹkan sílùú ó mọ̀ pé ẹ̀ ní appreciate ẹ̀ ó fún àwọn olórí 90 billion ó ní kó fi lọ sí hajj àwọn tó lọ sí hajj tó fi subsidize hajj àwọn tó subsidize hajj fún tó bá dùn máa pray fún Tinubu wọ́n padà dé so wọ́n á rè pé ní 1,200 ẹ lè ṣépè fún Tinubu ẹ lè ṣépè fún ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́lọ́run gbọ́ ẹ ti lọ hajj ẹ ti lọ ṣàdúrà fún Tinubu kò kọ́ mọ́ṣáláṣí ẹyọ kan Tinubu is a smart man
When I'm telling you, Tinubu is a smart man. Always clap for me. Tinubu is a very smart man. So for me, Tinubu ko. All the commercial but Tinubu ko. Now tell me, businesses melo ni Tinubu ni. So for me now, say Tinubu to your minister of Mosalashi, about your minister of church, minister of petroleum, minister of gas, Tinubu to detect the gas. Gas for the detector on minister of gas, minister of petroleum, minister of aluminum, minister of this, minister of that. He is taking, Tinubu is taking care of the leaders on your behalf. Try on Nurudini, Shalom Hashem Wakuna. Nurudini. Wo? Ebi ma kogo ekpon e bayi. Ebi ma mu kogo ekpon e dani. Ama wa se bayi. Nisin, ebi se ra kogo ekpon yin ni o. Kogo ekpon yin ebi n se bayi. Ora ba yin ra robo. To ba fi 2025 kogo ekpon yin, ebi a ma fun bayi ni. Ebi a ma fun kogo ekpon yin bayi ni. Nurudini, kogo ekpon a gbona lowo ebi. Kogo ekpon ma gbona. We all should stand up and defend Yoruba land. Musulumi niye, you are a Yoruba before koto di Musulumi. Christiani niye, Yoruba niye koto di Christiani. Oníṣẹ̀ṣe niye, Yoruba niye koto di oníṣẹ̀ṣe. O ṣẹ̀sìn kankan, Yoruba niye nígbà tó wá sáyé. We should all stand up and defend and protect Yoruba land. If anybody is trying to do anything olórí burúkú in the Yoruba, we should all come out. Irọ́ o. Ilẹ̀ Yorùbá ni wọ́n pè bíbí. We should all stand up and defend our land. Ilẹ̀ Yorùbá ni wọ́n pè bí gbọ́dọ̀ bá kílẹ̀ Yorùbá bàjẹ́. It takes only the brave and intelligent Muslims to do that. The brave and intelligent Christians, the brave and intelligent Oníṣẹ̀ṣe to protect Ilẹ̀ Yorùbá. Think Yoruba first. We should protect our Yoruba land first. Protect Ilẹ̀ Yorùbá. Number one, kí orúkọ Ilẹ̀ Yorùbá má bàjẹ́. And tó pa èèyàn 78 bọ òrìṣà. To bring out that person. Tó pa èèyàn 78 bọ òrìṣà. Because tó bá wọnú mọ́tò pẹ̀lú Mùsùlùmí. Èèyàn 78 tó pa yẹn, Aisha máa wà ńbẹ̀. Mọ̀ríàmọ̀ máa wà ńbẹ̀. Kí ló kọ àwọn Rúùtù máa wà ńbẹ̀. Cecilia máa wà ńbẹ̀. Adéjọkẹ́ máa wà ńbẹ̀. Nínú àwọn 78 tó pa yẹn. Àbó sọ fún yín pé 78 tó pọ̀ òrìṣà yẹn, Mùsùlùmí nìkan ni gbogbo wọn. Tó sọ fún yín pé Kìrìsìtẹ́nì ni gbogbo wọn. Àbó sọ fún yín pé oníṣẹ̀ṣe nìkan ni gbogbo wọn. Ó lóun pick wọn randomly, ó pa èèyàn 78. And ẹni kan ṣe nìkan kìnìkan kó máa rìn. Máa yẹn sọ láwọn ọmọ òun wà involved. Bóyá school táwọn ọmọ ẹ̀ ń lọ, làwọn ọmọ tiẹ̀ ń lọ. Ṣó mọ ni? Bóyá hotel tó ti ń ṣiṣẹ́, bóyá òun ló máa sùn lọ́la. Ó máa bí. Tó bá wọ, what of tó bá wọ bus, commercial bus. Tó mú kí n tó náà fi ń kàwọn èèyàn lára, tó fi kan gbẹ tó wà ní mọ́tò lára, tó gbé wọn di zombie, tí wọ́n tẹ̀lé, tó ta wọn tí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yan wọn jẹ. Ẹran wọn tó kù bá ló jẹ ń ṣe. We should know. Òrìṣà tó ń fi èèyàn yẹn bọ́. Kọ́kọ́ invite ẹ ni. Kọ́dẹ̀ bá sọ̀rọ̀ wọ́n ló ń fẹ́ èèyàn bọ́ òrìṣà o. Òrìṣà tó ń fẹ́ èèyàn bọ́ o. Let us know what the òrìṣà looks like. Tó bá yẹ pé òun ló decide láti máa fi èèyàn bọ́ òrìṣà yẹn, then justice for òrìṣà. We need justice for òrìṣà. Tó bá yẹ pé òun ló decide. Tó bá yẹ pé òrìṣà fúnra rẹ̀ ló ní òun fẹ́ máa gba èèyàn. Kó òrìṣà lọ fèsì adájọ́ náà. Orisha and the Afeyan Borisha should just go to DSS office. Kí DSS come bá wa sọ. When they jẹ́rìí DSS in Nigeria, DSS Nigeria wọ́n dá èèyàn gidi ni wọ́n. Tó bá kó wọn débẹ̀ ńsìn, mo jẹ́rìí DSS Nigeria. Wọ́n lè nìkan gúnyán fún. Tó bá máa mú therapy àbí NSC, wọ́n á rà fún. Kọ́kàn béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni. Kọ́kàn bá wa fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ni. Kọ́kàn bí pé kí ló ń ṣẹlẹ̀. Báwo ló ṣe jẹ́? Òòṣà tó ń fèèyàn bọ. Kó dẹ̀ ṣàlàyé fún wọn, kó dẹ̀ ní kó máa lọ́lé. Abẹ́ trust DSS Nigeria. Ṣé wọ́n nice? Wọ́n nice. Wọ́n nice o. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àwọn DSS, àgàgà àwọn DSS Abuja, wọ́n nice. Kọ́kàn bá wa invite ẹ̀ ní nìkan ṣe ní nǹkan kan. This is not about oníṣẹ̀ṣe. It's not èèyàn fèèyàn bọ òrìṣà. It's not about oníṣẹ̀ṣe, defending oníṣẹ̀ṣe.
It's not, I am not here to defend the Onisheses. I want a lot of time binu. I am not here to defend them. I am not here to defend her. I am not here to defend them. I am here to defend Ile Yoruba, which I believe it should be the priority of all of us. Tajomo Yoruba. The man should be brought to book. Bulola on branches isi ki wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. You never can tell. Bóyá school kan làwọn ọmọ àti ọmọ tí ẹ ń lọ. Ó láwọn ọmọ mọ̀ pa ẹ̀. Òun ń jẹ èèyàn cannibalism. So ó ti practice ẹ̀. Wọ́n ṣe sínú law Nigeria pé kán máa jẹ èèyàn. Ó lóun ń jẹ èèyàn. O lè sọ ní bank, o lè lọ sí bank ní so pàdé ní bank. Àwa bẹ̀ pé ẹjọ́ ẹ yá wọn ní báírò. Ó mú báírò fún. Ó fi nǹkan kan ẹ lára. Ó gbé ẹ lọ wọ́n ta ẹ ti ná. Ó dẹ̀ ran suya wọ́n ya ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀. Èèyàn mélòó náà fẹ́ pa. Ó lóun fi èèyàn bọ òrìṣà. Ó lóun ti ní bàbá ti bọ́ta yín ká Ifẹ̀lẹ́ ti bọ́ta lára ẹ̀ pé àwọn ti kíní kan àwọn bẹ̀bẹ̀. Okay. Apology accepted. Kò sẹ́ni tí ò lè ṣẹ̀. Kò sẹ́ni tí ò lè ṣẹ̀yàn. Bẹ́ẹ̀ tó òrìṣà yẹn ṣó ti sọnù. Tó bá sọnù ẹnu tiẹ̀ tó jẹ́ pé ẹran màálù ò dùn lẹ́nu ẹ̀ mọ́, ẹran ewúrẹ́ ò dùn lẹ́nu ẹ̀ mọ́, ẹran èèyàn ló ń dùn lẹ́nu ẹ̀. Ṣó ti gé ẹnu tiẹ̀ sọnù. Ẹran tí mo sọ pé òun lọ sí ẹ̀wọ̀n láì mọye ìgbó lẹ́wọ̀n ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kò repent. Bí ó need rehabilitation. Wow. Bí ó need rehabilitation. Wow. Bí ó need rehabilitation. Wow. Kí ìjọba Nàìjíríà kí wọ́n bá sọ̀rọ̀, kí wọ́n pè jókòó, báyìí lèèyàn ṣe máa ń ṣe o, ẹran ògúnfe o, tó bá mú bí ẹpọ̀n ògúnfe dẹ̀ máa ń dùn. Tàbí tó bá mú bí etí ògúnfe, ọ̀rá máa ń wà ńbẹ̀, àbí bí ojú ògúnfe, olú máa ń dùn lórí àmọ̀là. Kí wọ́n ṣàlàyé fún. Ó lè máa mọ̀ pé ẹran ògúnfe dùn jẹran èèyàn lọ. Mi ò jẹran èèyàn rí náà ló máa mọ̀. Kàn jẹ́ kó mọ̀ wípé ní ilẹ̀ wa, ẹran ògúnfe, ẹran màálù la prefer ju ẹran èèyàn lọ. That is just it. Wọ́n ti lẹ̀wọ̀n kò change. Bóyá kí wọ́n jókòó kó bá sọ̀rọ̀ pé báwo ló ṣe máa jẹ́. Kó dẹ̀ ṣàlàyé fún ní pẹ̀lẹ́kùtù. Kó dẹ̀ bá sọ, kó dẹ̀ yanjú. Everything dẹ̀ settle. Kó dẹ̀ máa lọ lé kí DSS dẹ̀ fi sílẹ̀. Ló bá parí. Ẹ bá wa tẹ love and like button lórí Facebook àwọn wèrè ti wọlé. Àwọn wèrè wọ́n ti wọlé, ẹ máa kékú ni. Mo rí comment yín. Lórí show Yorubawuyi, ẹ máa kékú ni. Àwọn bàbá yín náà ń ké. Wọ́n yẹ ń pọba náà ń pèjò ìbẹ́ náà ń polóyè Sunday Igboho náà ń po oríṣiríṣi èèyàn. Àwọn bàbá yín náà ń sunkún. Ẹ̀yin náà wà ń bẹ̀ máa sunkún. Ẹ máa kékú ni. Ilẹ̀ Yorùbá ò ní gbà yín láyè. Orí ibú tẹ̀ ń ṣe. Ẹ máa kékú ni. Ẹ máa kékú ni. Lórí page Yorubawuyi, ẹ máa you go explain tire. No evidence o. Ẹ kò máa sunkún náà ni. Lórí page wọn bí ìyá yín kú ẹ ní wá síbo. Ìyá yín mo sọ wọn bí aláya yín dáadáa débẹ̀ kẹ́ má wá. That is just it. Bí tẹ́ gọ́líbù sí nìyẹn. Tẹ́mi bá like èèyàn. Tí n bá rí ṣú ẹ mi fẹ́ gbọ́n tó fẹ́ sọ. Mo máa gbé síwájú báyìí ni. Because mi fẹ́ gbọ́n nǹkan tó fẹ́ sọ. Bẹ́ẹ̀ tó pé èmi mọ̀ pé gọ̀ǹgọ̀ ṣú ni yín. Wọn yálàyà yín wọn bí ìyá yín rè. Ẹ ní wá. Tátìsì Tinubu lèmi náà máa lò fún yín. Ẹ pé mo ti lò bóhùn. Ìyá yín máa wà. Wọn bí ṣe ìyá yín orí ìyá yín ò pé ni. Grandma yín ló ń sọ̀rọ̀. Wọn bí ìyá yín rè. Wọn bí aláya yín rè. Grandma yín ló ń sọ̀rọ̀ náà. Ẹ ní wá. Tẹ́bẹ̀ sórí ibú. Ẹ máa wá. Ọwọ́ Tinubu la máa lò. Ọwọ́ Tinubu la máa lò fún yín. Àmọ́ alẹ́ bàbá mi Simon mo like wọn o. Tẹ́ bá ń gbọ́ kí wọ́n tá wà ní kékeré máa pe fíìmù kan ní fíìmù àwọn Sùfàyò tó bá ti pa wọ́n báyìí náà máa wá báyìí. Àwọn Sùfàyò bóyá wà yẹn Sùfàyò ni wọ́n Ògún gbọ́. Wọ́n máa wà ní Sùfàyò ni wọ́n. Ẹran fùfú wá jẹ èrí ẹran nọ́mọ̀ Prince Túndé ẹ ṣé gan ọwọ́ yìí wà lọ sókè. Ọlọ́run bóyá wà yẹn overdosage. Wo ẹlẹ́wọ̀ èèyàn tó ń wò mí nísìn almost 700 èèyàn. Ẹ bá tẹ love and like button, ẹ bá tẹ top of YouTube. Bóyá wà yẹn Sùfàyò ni wọ́n. Wọ́n ní wá báwo. Wọ́n máa wà. Àwa mọ̀ wọ́n. Àwa pé mo sọ pé mama bàbá Tinubu àtàwọn ìyá tiwa wọ́n jọ gbé ni. Tó bá tó eléré ko tàbí wọ́n bá tó ẹ lókè àárín tó ò bá já
theater. What the our way to flag? About like, but I say, I say, go away, I'm okay. I'm not telling my button. Tomato any echo, tomato any okay, Annie. To bagbon. While I am Malin here. We don't you tower, don't talk about Tinubu, not tower. So, our mom, so far you only one. So far you only one. I need think you let Yoruba first. So rest in Lele. Oponu awo are. Èló ló ń ra epo. Èló ni father ń ra epo. Èló ni Mr. Daniel ń ra epo. So yàtọ̀ síra wọn. Kò yàtọ̀. Thanks for the gift of Mr. Tunde. I share gan te ba mi ki Mr. Tunde. Kò yàtọ̀. Dirika rice ńkọ́. Dirika rice ńkọ́. Ẹ kí n promote Àìmásìkò. Àìmásìkò TV. Ẹ jẹ́ ká promote ẹ. Àìmásìkò TV. Wọ́n orúkọ ẹ Àìmásìkò. Tó bá tí bá ní Àìmásìkò ló ń dààmú ẹ̀dá o. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Ó wà ní problem ni o. Ọlọ́run. Tó bá tí ń gbọ́ Àìmásìkò ló ń dààmú ẹ̀dá o. Ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa. Ó ní ṣòro ni ebi ti fẹ́ fọ́ ojú ẹ̀ ni o. Ọlọ́run Dangote ò ní kọ́. Dangote ò ní kọ́ àbí no ẹ kì í feel like ke down. Ṣé Dangote máa kọrin yẹn? Àìmásìkò ló ń dààmú ẹ̀dá. Dangote máa kọ́. Dangote ò ní kọ́. Àìmásìkò ebi ti fẹ́ fọ́ ẹpọ̀n ẹ̀. Ó ń gbóná. Ebi ti ń ṣe ẹpọ̀n ẹ̀ báyìí. A tó sá lọ kò ní lè comment mọ́ sí. Ó yá data 100 naira. Money gone. Ẹ ṣé o, God bless you. Yá wọn lọ sókè o. Jọ́kọ̀jọ́kọ̀ máa sì gbá láyọ̀nù lórí kíní orí. A ṣe ṣàgà báyìí. Ojú yá bó. Àìmásìkò ẹpọ̀n ẹ̀. Ó ń gbóná nu ṣòkòtò báyìí. Ebi ti ń ṣẹpọ̀n ẹ̀ báyìí. Ó ń gbà ẹbẹ̀ lọ́wọ́ ìpèsè ó ń gbàwẹ̀. Wọ́n á sọ pé ń gbọ́ òun gbàwẹ̀. Ó gbàwẹ̀. Ebi ló fẹ́ fọ́ ojú ẹ̀ Àìmásìkò. Ebi ti fẹ́ fọ́ ojú ẹ̀ ni. Ó gbàwẹ̀ kankan. Ó ti ronú. Ẹ̀wẹ̀ yín oníṣẹ̀ṣe MS bàbá. Ẹ̀yin ni Ọlọ́run àwọn Àìmásìkò lọ́wọ́ yìí o. Mo kí yín ẹ ṣeun. Ẹ̀yin lẹ rescue wọn. Gbogbo àwọn Àìmásìkò yìí wọn ò ṣiṣẹ́ because àwọn ìyá wọn náà ò ṣiṣẹ́. Àwọn bàbá wọn ò ṣiṣẹ́. Nígbà tí MS bàbá jáde, àwọn olówó Èkó, Àkànbí Alọ́bẹ bá mi kọ orúkọ wọn sí comment section. Nígbà tí gbogbo wọn jáde tí wọ́n ń sọ̀rọ̀ ní àwọn Àìmásìkò yìí náà sáré lọ ń ṣí page. Meet page ẹ̀ tó yẹ pé kò rí kankan post sórí page ẹ̀ ló wò pé kí lòun lè ṣe. Ó dẹ̀ pé Facebook ń sanwó. Yes, Àìmásìkò, keep on trying. Keep on. Prince Tunde bínú táwọn wà láì. Wọ́n kàn dà mí ní money gun ni. Ẹ jẹ́ sà, ọwọ́ yẹn máa lọ sókè. See, we disagree to agree. Oore làwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe ṣe fún àwọn sùfàyò yìí o. Wọn ò ṣiṣẹ́ láti ilẹ̀, wọn ò ṣiṣẹ́. Ọ̀táwọn MS bàbá jáde. Làwọn náà wá ro ayé wọn pé kí làwọn lè ṣe o. Jẹ́ ká máa ṣe TikTok. Bí a TikTok ya sanwó. Ká máa ṣe Facebook. Bí àwọn lè rówó gbà. MS bàbá ẹ ṣeun o. Ebi ò ní pa ẹ̀yin náà o. Belilin. Ṣé Belilin àbí Belilin? Ẹ ṣé o. Ìpínlẹ̀ ọ̀rọ̀. Ọmọ bá ṣẹ́kẹ́ okùn. Mo rá kí n yà Fọlábí ẹ ṣeun o. Ebi ò ní pa yín o. Ebi ò ní pa yín o. Ẹ ṣé o. Tó bá sì ti yín ni Àìmásìkò àti gbé àṣírí ààbò bá bí ànlá. Ọmọ padà head up sí bá bí ànlá ni. Ọmọ lọ sí party, ọmọ lọ máa gba ìrẹsì àjẹkù. Ẹ tí bá ń pàdé party rí Àìmásìkò. Ẹ tí bá wọn pàdé party rí. Àwọn ọmọ bá bí ànlá nìyẹn. Wọn kì àwọn ìyá wọn ò ṣiṣẹ́. Bàbá wọn náà ò ṣe. Báwo ni ṣe fi ṣẹ́ káwọn ọmọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ MS bàbá. Olówó Èkó ẹ ṣé o. Ìyàwó àlà ẹ ṣé o. Ọwọ́ yẹn máa lọ sókè o. Prince Tunde tó fún mi ní gift àtẹ̀yìntẹ̀ ń wò wá náà ẹ ṣé o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ wà. Àwọn alájẹ́ kó yé wọn pé ẹ máa ṣiṣẹ́. Àìmásìkò ó ti ṣí péjì. Ìyá mi Arínọlá ọmọ èṣù ẹ káàbọ̀ èṣù á gbè wá o. Ẹ ṣé láàlú á gbè wá. Wọ́n ti ń ṣe Facebook ní sàtìsì. Bó jẹ́ Facebook àsán iye kan fún wọn lóṣù. Wọ́n á rí change mú lọlé fún ìyá wọn pé màmí ẹ̀yin náà ẹ jẹ wọn mọ́. Bó jẹ́ dìgíkà ráìsì kan. Èmi ò bá yín jà. We disagree to agree. Àwọn oníṣẹ̀ṣe ti àwọn ìyá mi Arínọlá. Wọ́n help ayé yín o. Múníkà ìyálóde
ṣe bá mi tẹ́ bá mi kọrúkọ wọn ẹ bá àṣẹ Ifá ẹ bá mi kí àwọn àṣẹ Ifá ẹ bá mi kí Múlíká ẹ bá mi kí Ìyálóde ẹ bá mi kí Àkànbí Alọ́ba ẹ bá mi kí MS Bàbá ẹ bá mi kí wọn pé wọ́n ṣe ọpẹ́lọpẹ́ wọn àwọn ẹran àìmásìkò yìí àlìmọ́njìrì náà máa ń ṣe kò síṣẹ́ tó máa ṣe àṣírí ìyá àbúrò bá ráìsì ní patí abẹ́ jàlábí àwọn yẹn wọ́n máa ti gbà ráìsì báyìí wọ́n máa lọ patí báyìí wọ́n ti mú lálẹ́ ọ̀sán sí sábẹ́ jàlábí wọ́n sáré dà sí ni wọ́n dẹ̀ àṣírí ìyá àbúrò bá bíyà ńlá àwọn ọmọ bá bíyà ńlá àforí burúkú ńlẹ̀ Yorùbá ẹ kórí burúkú àkọ́sí lásán àti ẹ kórí burúkú yín dànù ẹ lọ ṣiṣẹ́ yé ṣe bí àwọn ọmọ bá bíyà ńlá ẹ lọ ṣiṣẹ́ ẹ̀dá tí ń ṣiṣẹ́ ń sìn olórí ibu yín yẹ kẹ́ máa kí àwọn MS Bàbá ni kẹ́ máa kí wọn kẹ́ máa yìn wọn pọ̀lọpọ̀ wọn lára yín ibi bá ti lù yín pa ìkíkà ráìsì 1000 bílẹ̀ tí máa rówó rà bílẹ̀ tí máa rówó rà ẹ tó máa wá fún yín lówó àṣà láti gan òun gan kò rẹ́jà tà ta lọ lọ́wọ́ ẹ̀ ṣe ẹ bá wa kí ta lọ lọ́wọ́ náà ẹ tó máa fún yín lówó àṣà òun gan kò rẹ́jà tà oníkàkú yà bọ́ sórí Facebook àwọn oníṣẹ̀ṣe wọ́n tíráyì o àwọn oníṣẹ̀ṣe tíráyì gan àwọn àìmásìkò ti ń sunkún ó ti ń ké yín káyé fẹ́ lẹ́ bá provide máa yín tẹ́bàlẹ̀ lè provide ẹ bọ́ta kẹ́ṣe apology will be accepted bẹ̀kẹ́ nìkan máa wá fi rọ́bọ pé kíní kan wọ́n máa protect wèrè wo ẹ à lè protect anything ẹ bọ́ta kẹ́kẹ́ tọrọ apology o ti parí ọmọ Yorùbá ni yín bẹ̀tẹ̀ má ṣerú ẹ̀ mú ń jọ mi ẹ má ṣerú ẹ̀ mú tó bá ti ní proof evidence to prove pé lóòótọ́ ẹnìyẹn gbé wá ni tí kìí ṣe pé bí abracadabra tó bá ti sí evidence to prove ẹ má ṣerú ẹ̀ mọ́ torí ènìyàn kò torí ọ̀la ti wá àtọ̀la àwọn ọmọ tí yín náà ni 50 years to this time mélòó ni wọ́n ló máa kù láyé ó kì lẹ́sẹ̀ 100 years àwa tá à ń sọ̀rọ̀ yóò ní sí mọ́ gbogbo àwa tá à ń ṣẹ̀mí nísìn àti tá à ń wò mí àtẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ 100 years to come o ò lè fọwọ́ sọ̀yà pé wàá wà láyé kí ni káà mú wa kọ́ fẹ́ sọ̀rọ̀ níta kọ́ wá ní bàbá yín tó yẹ pé ibi tán ti wá wọ́n fi hàn 78 bọ òrìṣà tí ò dẹ̀ sí evidence kò sí evidence àìmásìkò send the answer àìmásìkò send the answer àìmásìkò ebi pẹ̀lẹ́ à ń lé olórí ibú ni ẹ ò ṣiṣẹ́ ìyá ẹ wà nulẹ̀ tó ń bá wọn ṣẹ́gi lẹ́ńkulè ìwọ náà tún lọ fún wà á ti fẹ́ yàwó àìmásìkò wà á ti fẹ́ yàwó àbí wà á ti fẹ́ yàwó wà á fẹ́ yàwó ìyàwó tó máa fẹ́ náà ìbá àwọn ọmọ wa gba kéwú lọ́wọ́ yìí àbẹ́ ìyàwó níyàwó tó wá sásàlà tù ẹ̀kọ́ ro onímọ̀mọ́ tírí mọ̀mọ́ ẹ̀kọ́ rí nǹkan bọ̀ wọ́n lábẹ́ ni ló bá parí àìmásìkò ẹ jọ ẹ̀yin èèyàn mi please think Yoruba land first in anything you want to do. Anything you want to say, no matter the religion you are, please always think Yoruba first. Ọmọ Yorùbá ni wá, ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bíbí ìhà yín náà ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí anything kó bò yín lójú. Ṣẹ́rí nísìn, ìwọ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá láì dáa, àwọn èèyàn máa come fún ẹ, wọ́n dẹ̀ máa yẹpẹrẹ ẹ. Kò sí bó ṣe fẹ́ tóbi tó nínú ayé. Àwọn èèyàn máa yẹpẹrẹ ṣe rí àwọn ancestors wa tí wọ́n ti lọ náà mo believe pé ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé à ń lọ à ń padà wá ni mo believe pé òótọ́ ni àwọn Yorùbá sọ ẹ pé àwa tá wà nísìn àyà wa ẹ mọ̀ pé àwọn ancestors tí wọ́n ti lọ ni wọ́n padà wá no ẹ kàn wò pé báwo ni MS Bàbá olówó Èkó àǹkó báwo ni wọ́n ṣe jókòó lọ study kí ni tó bẹ́ẹ̀ yẹn then kí ló match wọn papọ̀ tó fi ń ṣe nǹkan tí wọ́n ṣe yẹn kí ló gbólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàdìde ipò fẹ́ ṣe Yorùbá nation pẹ̀lú gbogbo owó tó ní kí ló mú Yorùbáwùyí tó ṣiṣẹ́ méjì lọ́dọ̀ òyìnbó tó tún máa dé tó tún máa ṣe fídíò you must believe there is something àìmásìkò ló ń dààmú ẹ̀dá ní tẹ́bí ń pa ló máa ń kọrin bẹ́ẹ̀ ebi ti fẹ́ fojú àìmásìkò there must be something tó ń jíjà gbogbo wa tó ń gbé wa nídìí dìde pé think Yorùbá first Yorùbá land must be great again ilẹ̀ Yorùbá I will not say Nigeria ilẹ̀ Yorùbá Western region àwa la bọ́ àwọn South Africa
nígbà tí wọ́n ṣe apartheid nílùú wọn. South Africa táwọn ọmọ wa ń gba visa tó ń sá lọ yìí, àwa Yorùbá là ń bọ́ wọn nígbà yẹn. Ní the whole world. Àwa la dúró tì wọ́n nígbà tí wọ́n ń jagun ẹlẹ́yàmẹ̀yà. Àwa la dúró tì wọ́n. Àwa la help wọn àtóúnjẹ ni, àtaṣọ ni, àti ká tún defend wọn. Ilẹ̀ Yorùbá ló ṣe ilẹ̀ Yorùbá ló ṣe. Ilẹ̀ Yorùbá àti ní radio house, radio before France táwọn ọmọ wa ń sá lọ nísìn. Àti ní radio before France, àti ní television before France, àti ní newspaper before France. Ilé tí wọ́n ń pè ní Nigeria house tó wà ní London, Western house ní tẹ́lẹ̀. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá Awólọ́wọ̀, àwọn ni wọ́n ṣe. Owó kòkó, owó obì àwa fi lọ sí school, free education Awólọ́wọ̀ ló lè ṣe. Owó kòkó, owó obì ni wọ́n fi kọ́ cocoa house. Owó kòkó, owó obì ni wọ́n fi kọ́ 1004. Owó kòkó, owó obì ni wọ́n fi kọ́ radio house. Owó kòkó, owó obì ni wọ́n fi kọ́ first tax 77. Ọ̀nà Rainbow, ọ̀nà Mile 2. Ó láwọn estate kan tó wà ńbẹ̀, mi gbàgbé kọ́ estate yẹn. Owó kòkó, owó obì ni wọ́n fi kọ́. UCH Ìbàdàn tó jẹ́ wípé ọba Saudi, ìdílé ọba Saudi wọn ò ní hospital méjì tí wọ́n lọ ní gbogbo àgbáyé lẹ́yìn UCH tó wà ní Ìbàdàn. The tallest building nígbà yẹn, owó kòkó, owó obì náà fi kọ́. Àwọn Saudi máa wá ń forí balẹ̀ fún wa nílẹ̀ wa. They do come to Yoruba land. Ọmọ tó máa fẹ́ gba medical treatment tó máa ti dé Ìbàdàn, ẹ lọ wò ní UCH Ìbàdàn. Saudi ọba wọn, olówó wọn ló ń wá. Olówó wọn ló ń wá sílẹ̀ Yorùbá. Sí, mo máa fún lésì, mo ń bọ̀ máa fún lésì. Olówó wọn ló ń wá sí ilẹ̀ Yorùbá. Wá gba treatment nígbà yẹn. Ìgbà yẹn à ń ṣẹbọ, à ń ṣètùtù, à ń ṣòro. Fúlàní ó yẹ ṣe máa kẹ́ran jẹ oko. Wọ́n yẹ ṣe máa gbógun ti ilẹ̀ Yorùbá. Àwọn bàbá wa ní nǹkan tí wọ́n fi ń lé wọn dànù. Mo ní ìdórúkọ ẹ. First ẹ ṣe Jákàndé estate, bàbá mi Ọlájàlá, God bless Jákàndé estate. Mo fẹ́ wo ẹnì kan wà mẹ́ tó kọ Sheikh Jamiu, orúkọ mo fẹ́ wò. Gbogbo àwọn kinní yẹn, owó kòkó, owó obì làwọn bàbá wa Awólọ́wọ̀ fi ṣe. Wọ́n táwọn Fúlàní wá ń kẹ́ran jẹ oko. Nígbà yẹn, àwọn bàbá wa wọ́n ṣe ẹbọ, wọ́n ṣe ètùtù, wọ́n gbé nǹkan dìde. Bí wọ́n ṣe gbé nǹkan dìde láyé nígbà Sanwó-Olú ní Lagos State tí wọ́n kó nǹkan jáde tó ń ká àwọn ìwo àwọn àfọ̀ṣẹ tó ń ta tó ń kó wọn jáde nígbà yẹn. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ṣe ń kó nǹkan jáde. Ogun ẹlẹ́karùn-ún lélẹ̀ tó ń bá wa jà lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn bàbá wa wọ́n dìde ni. Ṣùgbọ́n irú Sheikh Jamiu, mo ti rí kíní ẹ̀ bẹ́ẹ̀. Irú Sheikh Jamiu yẹn táwọn Fúlàní wá ń gbà yẹn, wọ́n wò pé àwọn Yorùbá ní nǹkan kí làwọn lè ṣe. Ìyá Sheikh Jamiu ọ̀lẹ ni, kò ṣiṣẹ́, dògbòdélẹ̀ ni. Tó lè ṣe ni wípé kí wọ́n mú ìyá kí wọ́n run mẹ́gbẹ́ ògiri, kí wọ́n run olúbọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ olúbọ̀ kan bọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ ìyá ẹ̀. Wọ́n run ìyá ẹ̀ dáadáa, wọ́n bọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ ìyá ẹ̀. Ẹ̀ pé lórí burúkú ni wọ́n. Tó ti fi run màálù. Wọ́n fi run ìyá Sheikh Jamiu. Wọ́n fi olúbọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀, wọ́n fi run ìyá Sheikh Jamiu. Wọ́n ti bọ̀, wọ́n rìn bọ̀ lẹ́nu, wọ́n ti yọ ní bọ́n ṣe fà nídìí jọ nídìí màálù báyìí fà. Wọ́n fi olúbọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀, wọ́n fi run ìyá Sheikh Jamiu. Wọ́n ti bọ̀, wọ́n rìn bọ̀ lẹ́nu, wọ́n ti yọ ní bọ́n ṣe fà nídìí jọ nídìí màálù báyìí fà. Wọ́n ti bọ̀. Wọ́n yẹ fàyọ nídìí màálù báyìí fà. Wọ́n ti bọ̀ di ìyá Sheikh Jamiu ni. Olúbọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀, wọ́n bọ̀bọ̀ tírí bọ̀m̀bọ̀ ẹ̀. So àtọ̀dájì màálù, àtọ̀dájì ọmọ Yorùbá ni wọ́n fi bí ìyá Sheikh, ni wọ́n fi bí Sheikh Jamiu. Táwọn bàbá wa tí wọ́n ń ṣe water kinní ní Mile 2.
water corporation sí my 2 tí wọ́n ṣe tí mi ìjọra owó kòkó owó òbí ni owó kòkó owó òbí ni wọ́n fi ṣe ṣara àwọn àmàsìkò yẹn àwọn tí wọ́n yọ nǹkan nídìí màálù tí wọ́n ti bọ̀ di ìyá wọn ni ẹ bá kọ́ wa wọ́n dùn yín o wọ́n tún ń bọ̀ lọ́la mo sọ fún yín pé sùfàyò ni wọ́n èmi lọ́kọ ìyá wọn ọlọ́run sùfàyò ni wọ́n èmi nìkan Yorùbáwùyí èmi lọ́kọ ìyá wọn wọn bí wọn ní wá àtògùn ò fẹ́ pa wọn wọ́n máa wá ibi náà ti máa gbọ́ torí ara wọn tó bá jẹ́ ọmọ Yorùbá you are a Muslim think Yorùbá first tó bá jẹ́ ọmọ Yorùbá you are a Christian think Yorùbá first tó bá jẹ́ ọmọ Yorùbá you are oníṣẹ̀ṣe think Yorùbá first after Yorùbá nothing else after Yorùbá Yorùbá ni ilẹ̀ Yorùbá ṣé mo pa ti bọ́ British rí àwọn Britain táwọn sálọ lẹ́ni ṣé mo pa ti bọ́ wọn rí àbẹ́ mo pa ti bọ́ wọn rí pé táwọn bàbá wa tí wọ́n dúró tán táwọn ọba ń jẹ́ ọba tí ọba máa pàṣẹ Queen Elizabeth obìnrin tó yẹ pé àwọn bàbá wọn tó máa dájọ́ máa dọ̀bálẹ̀ ni ó ránṣẹ́ sí Ọ̀ọ̀ni àná nàbọ̀ ní ìjẹta ó ránṣẹ́ sí pé kó wá Ọ̀ọ̀ni sọ pé òun ò lè kúrò láàfin Queen Elizabeth nígbà tí àṣẹ wà lẹ́nu àwọn ọba ó lóun ò lè kúrò láàfin Elizabeth nígbà yẹn tó ní bá kúrò láàfin gbogbo àwọn ọba máa kúrò láàfin ni ṣùgbọ́n gbà táwọn bàbá àwọn àmàsìkò dé àwọn Abdulrasaki Abdulwahidi àwọn ìyá tó ti fọkọ burúkú okó tó yọrí di màálù tó ti fi rún ìyá wọn àwọn Abdulrasaki Abdulramani tó ti fọkọ okó òṣì dó ìyá wọn wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sọ fún àwọn wa pé ẹ̀yin ọba o ẹ kó ń tẹ́ fi ń ṣagbára kúrò ní àwọn ọba wa ẹ̀yin ọba wa mo máa ṣe show fún yín this is a lesson to you nísìn kánsẹ́lọ̀ ránṣẹ́ pé ẹ̀yin ọba kábíyèsí ẹni kí kábíyèsí rí wa lọ́fíìsì kí kábíyèsí ilẹ̀ Yorùbá rí yín lọ́fíìsì because wọ́n ti fi style gba àṣẹ kúrò lẹ́nu yín àwọn ìyá àbùdùrà ṣídà àbùdùrà tó ti lọ ṣá ọsàn ẹ̀dẹ̀pọ̀ láìka ọmọ kéékèèké bí ọmọ ọdún 6 ọmọ ọdún 7 ìyá àbùdù kí ló pe rẹ̀ tó lọ ṣá ọsàn nínú igbó náà rún mọ́lẹ̀ ọmọ ọdún 6 làwọn ti bí máa ti yọ nídìí màálù fọ̀gà báyìí wọ́n ti bọ́ di ọmọ ọdún 6 ni wọ́n ti bọ̀ yẹ́ ẹ̀ nídìí tó bá bí ọmọ àlè kalẹ̀ àwọn ọmọ àlè náà lára àwọn ọmọ àlè wá ń jọba nílẹ̀ Yorùbá kánsẹ́lọ̀ wá sọ fún yín pé ẹ sọ fún kábíyèsí ẹni kan rí wa láàfin kábíyèsí yẹn wá dà kábíyèsí yẹn dà kábíyèsí dà you see ẹ máa rí ọba lórí íńtánẹ́ẹ̀tì ọba tan ring light ebi ìfisí ẹni ọba tó ń tan ring light ebi ló ń pa àwọn Abdulrasaki Abdulwahidi ebi ti fọ́ ojú ìyá ẹ̀ Tinubu gbá wọn ni Tinubu ọmọ lódòdó ó tàn wọ́n salamu alaikum Tinubu tàn wọ́n ni ó wọlé tó máa mú òdòdó ó sọ òdòdó orin ó bẹ̀rẹ̀ sí ní fọ́ orí wọn ni Tinubu kó máa lọ bẹ́ẹ̀ Tinubu ò ní wọná ẹ̀ bá kàtàbá sí àdá 1 million kò ní wọná àṣírí ni mo sọ fún yín Tinubu ò ní wọ anywhere Tinubu ò ní wọná ẹ máa kékú ni Abdulrasaki bẹ̀rẹ̀ sí ní ké wàá kékú lórí péjì yìí ni ẹ máa kékú ni lórí péjì ẹ kékú wọn dẹ̀ bí ìyá yín kẹ̀kẹ́ máa wà ẹ tún máa follow mi ẹ wù mí ẹ tún follow mi wọn bí ìyálà ìyá yín ni mo sọ wọn bí kẹ̀kẹ́ máa ìyálà ìyá yín wọn bí yín re ẹ ní follow mi ọmọ orí mọlẹ̀ ni mí ọmọ èṣù ni mí èṣù dẹ̀ máa gbè mí so wọn bí ìyá yín rẹ ẹ ní follow mi mà torí yín ò fẹ́ yí ẹ máa follow mi ó dùn yín ó máa dùn yín ẹ máa follow ìyá yín orí ìyá yín ò pè Ọlọ́run grandma yín ló ń sọ̀rọ̀ grandma yálà ìyá yín Abdulrasaki grandma ìyáláyà ẹ ló ń sọ̀rọ̀ ẹwọ ẹkọ Abdulrasaki kò tún mọ ọkọ arún méjì ló kọ ó fẹ́ kọ Rasaki ó tún kọ arún méjì z méjì wọn ò lọ school wọn ò kọ́ṣẹ́ wọn ò kàwé ebi ti fẹ́ bà tí wọn jẹ́ ebi máa fọ́ ojú ìyá yín wo ẹ fẹ́ kéku Tinubu sọ 2050 àkọ́bí ọmọ lọ́dọọdẹ 2050
máa ké kú dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún lórí péjì mi mi ò gbọ́n pa mi tí kí mo sọ mi ò gbọ́n pa ẹ máa ké lórí péjì wọn bí ìyá yín rẹ máa sunkún kú ni ẹ bẹ̀rẹ̀ sí ní ké. Good evening jàre mo kí bàbá náà àìṣẹ̀ wọlé kí ló tẹ pẹ́ dé àwọn ọmọ sùfàyò àwọn sùfàyò ẹ bá wo fíìmù sùfàyò tó bá ti wọ fíìmù sùfàyò rí bá mi kọ sí comment section sùfàyò ni wọ́n tó bá fẹ́ kàn wá ìwọ ṣàṣerú ṣó tí mò ń ṣe wọ́n máa bẹ́ wá ni Tinubu 2027 kẹ 2050 àbá Tinubu kó máa lọ bẹ́ẹ̀ Abdulrasaki Alfa Ahmed Saloko àbá Tinubu ṣé kán wá bẹ́ẹ̀ di 2050 ẹ bá ẹ̀ka mi fẹ́ bá pàdé mi ni wọn ò ṣe láwọn ọmọ ẹran yẹn èmi lọ́kọ̀ ìyá wọn wà láìwọ̀n lè má wá sí péjì mi tí àfà kan máa ń ṣe wáàsí nísìn tó ní alif bá wọn ò ní wo ṣùgbọ́n máa wá sí bíbí kó máa lọ bẹ́ẹ̀ ẹ ṣe Mr. Peter kó máa aláwọ̀ èèyàn ní kó máa lọ bẹ́ẹ̀ Abdulrasaki ṣé wọn pé Ahmed ló kọ àbá Tinubu àdẹ̀fẹ́ kí n Fidel rúlu ilẹ̀ Yorùbá kó rúlu Nàìjíríà Abdulrasaki Aimasiko Abdulrasaki Sheikh Jamiu ṣé wọn pé Ahmed ló kọ àbá Tinubu ṣé kó máa lọ bẹ́ẹ̀ 2050 Tinubu for 2050 Abdulrasaki kọ́ra mọ́ mi ó ní wèrèrè o Tinubu ti báyé wọn jẹ́ ó ń parọ́ ni bàbá Tinubu máa wà ní 2050 kó máa lọ bẹ́ẹ̀ ẹ ṣe jàre kó máa lọ bẹ́ẹ̀ báwo ó di 2050 wèrè ní ọmọ mi wà Nàìjíríà wèrè lórúkọ àwọn tó bí ẹ ọmọ mi wà Nàìjíríà òpònú ni ẹ òpònú ó di 2050 ebi máa fọ́ ojú yín Mr. Ahmed President General among the nation Baba Ahmed Baba Tinubu President General among the nation ó di 2050 Baba Tinubu kó máa lọ bẹ́ẹ̀ Mr. Ahmed àkànbí ọmọ olódò ọdẹ ó ti sọ́dọ̀ odò orí tí yín máa ta tí máa yẹ má kàn bí lọ́wọ́ ẹ jẹ́ kí n máa lọ ẹ rò pé mo láìkì yín ẹ̀yin sùfàyò tí má ti fi iṣẹ́ dé lọ́la kó máa lọ bẹ́ẹ̀ ẹ ṣe jàre Ahmed Abdulrasaki Sheikh Jamiu ni ó lóun béèrè question kan lọ́wọ́ mi lẹ́kọ́ ní mo dọ́ọ̀jì ẹ̀ mi ìdẹ̀ rí question yẹn ni o Ọlọ́run mi rí question tó béèrè lọ́wọ́ mi ni Ọlọ́run pé mi rí question tó béèrè lọ́wọ́ mi tell you mi rí question tó béèrè lọ́wọ́ mi rí okay ó ní tell us the oníṣẹ̀ṣe that succeed bàbá náà ẹ ṣe ó ní ká sọ oníṣẹ̀ṣe tó succeed fóun ṣá ọmọ ẹgbẹ́ ẹ ni ó máa kú ikú kí ló máa wá pọ̀ mọ́ tó bá gọ̀ báyìí ọmọ ẹgọ ẹni ó máa kú ẹ dákun ikú kí ló máa pọ̀ mọ́ tó bá gọ̀ báyìí kó ní ká sọ oníṣẹ̀ṣe ẹ̀ kan tó succeed fóun ṣe pé lórí burúkú yẹn mọ̀ pé China ló ṣe fóònù tóun mú dání mo sọ fún yín àní sùfàyò ni wọ́n ẹ bá ń gbọ́ ẹran fùfú wá gèrí ẹ má ti sọ Professor Abímbọ́lá ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti China fóònù tí wèrè mú dání China náà ti ṣe o ẹlẹ́bọ ni wọ́n China o Professor Wọlé Ṣóyínká ẹlẹ́bọ ni o Professor Abímbọ́lá ẹlẹ́bọ ni o bàbá Fálétí ẹlẹ́bọ ni o àmọ́ yìí gọ̀ o wọ́n gọ̀ ok tẹ́ máa fi mọ̀ pé wọ́n gọ̀ ẹ jẹ́ n pa yín lẹ́rìn tẹ́ máa fi mọ̀ pé wọ́n gọ̀ ẹni sùúrù tẹ́ máa fi mọ̀ pé wọ́n gọ̀ ó ní fídíò kan tó yẹ pé anytime tí máa wà níbi iṣẹ́
tí má fẹ́ rẹ́rìn pé mo fẹ́ ó kàn mí kínú mi dùn fídíò yẹn ni máa play sáré play fún kẹ́yìn náà gbádùn mo fẹ́ kẹ́yìn náà gbádùn fídíò yẹn tẹ́ máa mọ̀ fún pé àwọn people yìí wọ́n gọ̀ bí Queen Omo. Please, if you have not watched that video, it's on my page. You'll go and watch it. But I will play it for you. Wọ́n gọ̀ bí. Wọ́n gọ̀ bí. Wọ́n go. Kú. Wọ́n gọ̀ bí. Ẹ máa rẹ́rìn sí. I repeat. Kí ni Muhammadu ṣe? And I repeat this word. Tí bá rí ẹni tó lè sọ dáadáa márùn-ún tí Muhammadu gbé yàrá I promise the person 200. Ẹni sùúrù ẹ mọ̀ pé Àkànbí Alọ́ba nìyẹn ó lóun bẹ nǹkan tí Muhammadu ṣe nǹkan márùn-ún. Ẹnìkan ó wá fẹ́ sọ fún wa nílẹ̀ Yorùbá nǹkan tí Muhammadu ṣe nǹkan márùn-ún. I don't want to go there. It's not about Muhammadu but about kíkan show fún yín pé àwọn people yìí wọ́n gọ̀. Sufayo yẹn ò lè kó lẹ́nu mi Sufayo ni wọ́n fíìmù Sufayo yẹn wọ́n máa ṣe báyìí ni ẹ̀gbọ́n bá mú àgùntàn bẹ́ẹ̀ náà jẹ́ máa ń ṣe now listen ó fẹ́ sọ fún wa ó yá ẹ̀gbọ́n ó fẹ́ sọ fún wa ìyá mi jẹ́ ọ̀nà yẹn ní China ojú ogun lọ sáré gbọ́ what's time tó fẹ́ lọ sùn mú lọ síbi iṣẹ́. tó ṣe kó má di pé bóyá o rò pé bóyá ìwọ àkàbí kó má rí pé bóyá o rò pé bóyá mo nídìí owó ẹ̀ rárá. ìtànà bí ṣe ó lé millions wallahi alazim bọ̀ má kà jí o má díẹ̀ bẹ́ẹ̀. àkọ́kọ́ ìtànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam mo ti ní mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ fídíò tí mo ṣe lánàá ẹ̀ ti tó bọ̀ mo wá rí kọ́mẹ́ntì àwọn èèyàn tó sọ pé ẹ sọ kó máa jáǹfààní fún àwọn ẹlòmíì kó máa jáǹfààní fún mùsùlùmí mi náà tí ó gbàgbọ́ yẹ ẹsẹ̀ dáadáa. àkọ́kọ́ tánàbí wa Muhammad sallam àkọ́kọ́ tánàbí ṣe torá nàbí Muhammad sallam ló mú Islam wá obìnrin tẹ́lẹ̀ tẹ́bá bí ọmọbìnrin Islam tó dé wọ́n máa ń bò wọ́n mọ́lẹ̀ lóye wọ́n máa ń pa wọ́n lóye ni kí ni khashiyata imlaq pé bọ́ọ̀lù àwọn ṣe fẹ́ tọ́ wọn pé àwọn olówó táwọn fi tọ́ pé obìnrin wọn fábẹ̀ wọ́n ní kò lè múdà kò lè jà kò lè gun ẹṣin sọ wọ́n máa ń bo ọmọbìnrin tí wọ́n bá ti bí wọ́n máa ń bo mọ́lẹ̀ lóye Ànábì wa Muhammad sallallahu ló mú Islam dé lọ́lọ́run sọ nínú Al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala taqtulu awladakum khashyata imlaq nahnu narzuquhum wa iyyakum pé ẹ má pa àwọn ọmọ yín mọ́ àwọn náà bá lọ́ba tí ṣe ìjẹ́ mú fún yàn ẹ má torí yóò ṣe má pa yóò ṣì kẹfì máa bọ́ àwọn ọmọbìnrin yín mọ́lẹ̀ lóye ló fi jẹ́ pé gbogbo ọmọbìnrin tẹ́lẹ̀ wọ́n máa ń bò wọ́n mọ́lẹ̀ lóye tí wọ́n bá ṣe bí wọn ni wọ́n pa wọ́n lóye ni ìsìláàmù tánàbí Muhammad sallallahu tó mú dé ló kọ̀ fún wọn kí ẹ má pa ọmọbìnrin lóye mọ́ ẹ má pa yóò ṣì mọ́ àwọn náà bá là á ṣe ìjẹ́ mú fẹ́ dà àwọn náà bá làbẹ́dà gbọ́ bùkátà rẹ̀ tí ó bá jẹ́ pé ìsìláàmù ànábì ò mú ìsìláàmù wá ni ìwọ tó ń sọ̀rọ̀ gan bóyá ìyá tó bí ẹgbẹ́ bóyá wọn bá ti bọ̀ àwọn náà mọ́lẹ̀ lóye ìyẹn já kọ́kọ́ ànábì ló gba gbogbo ọmọbìnrin lọ́wọ́ ọkú toró ló mú ìsìláàmù wá gbogbo ọmọbìnrin tí wọ́n bá ti bí wọn tẹ́lẹ̀ ẹ lọ kàtàn wọ́n bò wọ́n mọ́lẹ̀ lóye ni ọlọ́lọ́lọ́run ti sọ pé wà látẹ̀túlọ̀ ọ̀lẹ́yẹ̀kùn ẹ má pa àwọn ọmọ yín mọ́ ó dé nǹkan àkọ́kọ́ kí ànábì wa Muhammad sallallahu tó ṣe. àwọn èèyàn dánwò bójú Sufayo ni wọn Sufayo ṣé mo parọ́ sí ṣe pé Sufayo ni wọn nígbà tí ìṣẹ́ ń ṣẹ́ wọn nígbà yẹn tó má ti bímọ obìnrin wọ́n máa ń bò mọ́lẹ̀ ni ṣé mo sọ fún yín pé ọ̀dọ̀ wa náà ti wá ń gba treatment tó má ti bímọ obìnrin wọ́n máa ń bò mọ́lẹ̀ láàyè ni Ànábì ló wá dé ló ní kó má bò ọmọbìnrin mọ́lẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣọ́kùnrin méjì ló bá nàbí ẹ lọ wo fún fídíò wà lórí péjì mi Yorùbáwùyí ibi mo sọ fún yín pé Sufayo ni wọ́n Sufayo can you imagine can you eléyìí náà sì á padà kí obìnrin kan mọ́lẹ̀ o tó máa fún lóyún o á padà bímọ o irú ọmọ wo ló máa bí
irú ọmọ wo ló máa bí tó bá bímọ queen ní ṣe ní Saudi àbí I don't ó dẹ̀ pé Saudi náà ti máa ń ṣe tó bá ti bí ọmọbìnrin báyìí tó bá ti jọ níbi fúrò báyìí wọ́n á dẹ̀ rí bọ́lẹ̀ aláìrọ́ la bí ìyá mi tó fún mi ní ẹrùn kí ní ẹṣẹ́ mo dúpẹ́ wọ́n yá máa lọ sókè o wọ́n á dẹ̀ rí bọ́lẹ̀ gbogbo obìnrin tó bá ti bẹ́ẹ̀ wọ́n rí wọn bọ́lẹ̀ ló yẹ ni ṣe pọ́n gọ̀ ó ní máa ń ṣe show inú òkè ń bí mi sán tí má bínú díẹ̀ má tún padà tí má bínú díẹ̀ má tún padà because mo mọ̀ pé sùfà yóò ní wọ́n gọ̀ gan wọ́n gọ̀. You know when Tinubu want to become president of Nigeria, Tinubu is a smart man. I will say this and I will continue saying it. Ó pé àwọn gọ́líbù yìí Peter Obi ń sìn ó ti lọlẹ̀ kínní àwẹ̀ láti ẹ̀ pé Peter Obi ó lọlẹ̀ Haúsá ó lọ wé láwàní òun náà lọ bá wọn gbàwẹ̀ last year. Kí ni Peter Obi ń try àti sọ fún yín? Ó ti di obìdínì. Kí ni Peter Obi ń try àti sọ fún yín? Ó mọ̀ pé tó bá ti gbé kínní yẹn sórí tó bá ní kán lọ kàyà wọn ti gé tí wọn lọ wọn gbọ́n pa gọ̀ǹgọ̀ṣú ni wọ́n. Imagine kọ́tẹ́yìn ọ̀kan sọ lẹ́nu wọ́n máa ti bí obìnrin wọn máa rí mọ́lẹ̀ ni tó bá ti bí obìnrin wọn máa rí mọ́lẹ̀ ni. Èmi ò mọ̀ okay question àmúrelé wọ́n béèrè ní comment section wọ́n tó bá ti bí obìnrin wọ́n máa rí mọ́lẹ̀ ẹ̀ tó wọ́n béèrè question kan ní comment section wọ́n ní ta ló ń bí àwọn ọmọbìnrin tí wọ́n rí mọ́lẹ̀. Wàláì àwọn fans Yorùbáwùyí they are so intelligent. Àwọn obìnrin tí wọ́n rí mọ́lẹ̀ yẹn ta ló ń bí àwọn ọmọbìnrin yẹn ṣọkùnrin. Wàláì ẹ lè pa mí o wàláì ẹ lè pa mí comment section iṣẹ́ àmúrelé nìyẹn ẹ bá wa kọ sí comment section ta ló ń bí àwọn ọmọbìnrin tí wọ́n rí mọ́lẹ̀. Assignment shake Jamiu you see all this small boy calling themselves shake because wọn ò lè ṣiṣẹ́ bunch of lazy people any small thing báyìí wọ́n ti di shake buwájèrí ẹ bá fi mọ̀ pé wọ́n any small thing báyìí wọ́n ti di shake mo fẹ́ wo shake Jamiu any small thing ẹ wo shake no kumulai akara ọmọ kékeré ọlọ́dún síwájú ilé onílé ọ̀nà ya fọ́tò shake no kumulai bàbá akara mọ́kàláwù bàbá dùndú mọ́kàláwù bàbá shake èmi ti fọ́ ojú shake Jamiu no kumulai bàbá ojo Fúlàní lele ele on ṣe Yorùbá no ele on ṣe Yorùbá ṣé lè jọ Yorùbá lójú yín ẹ o ẹ pé wọn Fúlàní ni ọmọ Fúlàní Sheikh Jamiu ọmọ àlè àwọn yòóní tó máa lọ ṣiṣẹ́ láti Monday di Saturday Sunday wọn ni kí wọ́n sàṣàlátù ẹ tún gbowó lọ́wọ́ wọn ẹ tún wí wọn lóko àwọn ìyàwó oníyàwó ẹgbẹ́ ọmọ abẹ́gbẹ́ yẹ ẹ̀sìn wọ́n láìkì kíní yẹn ọmọ kékeré àtàrúgbó náà máa ń láìkọ́ máa ń ọmọ Fúlàní ọmọ àlè játijàti orí ìyẹ́ ò pé mo tẹ̀ bẹ́yàn kan tó tiẹ̀ ṣe díẹ̀ ni orí ìyẹ́ ò pé go work kó ṣì dànù Ọlọ́run ṣéèkì ebi Tinubu ọmọ olódòdẹ ó ti sọdọ̀dẹ dodo orin máa fọ orí ẹni Tinubu bá Tuale akọ̀wé ọmọ olódòdẹ ó ti sọ́dọ̀ odó orin orí yín báyìí gbọ́n báyá láwà níyẹn ò ní lè wé mọ́ ebi apẹ́ ọrùn ẹ á ti ní báyìí kò ní lè gbé láwà ní orí ẹ̀ fún ẹ̀ ló máa ju láwà nílẹ̀ scammer ni wọ́n wá ebi á fọ́ ojú ìyá láyé ẹ̀ á ló ń bá ẹ ṣeré ẹ jẹ́ máa lọ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe I love you God bless you think Yoruba first. If you are a Muslim, please be a good and tolerant Muslim. Be a Muslim that will tolerate people.
Be a Muslim that will defend Yoruba land. Be a Muslim that will think Yoruba first. Be a Muslim that will know before your religion you are Yoruba. Me so I want to fit on your pon ni di malu ton fi do ya won o. If you are typical Yoruba, to je ọmọ Yoruba atata, before anything, just think Yoruba first. Báwo ni ilẹ̀ bàbá wa ò ṣe ní bàjẹ́. Báwo ni àwọn ọmọ báwo ṣe ń pariwo ebi ń pa wá o, ebi ń pa ọmọ Ìgbò mélòó ló ń pariwo ebi ń pa wọ́n. They defend their land. They stand their ground. All hail Biafra. They stand their ground and defend their land. Despite what Buhari fojú wọn kan, wọ́n sì dúró, wọ́n sì defend ilẹ̀ wọn. Buhari ó ti border ilẹ̀ Yorùbá, ó sì ti ilẹ̀ Hausa sílẹ̀. Tinubu campaign, ó ló máa bẹ̀rẹ̀ níbi tí Buhari stop sí. So mo sọ pé Tinubu ò ní wọ̀nà because he told you everything tó ń ṣẹlẹ̀ nísìn. Even Tinubu tó jẹ́ ọmọ wa nílẹ̀ Yorùbá, ó dé power, Tinubu ò lè ṣí border ilẹ̀ Yorùbá. And you think Tinubu ló ń control Nigeria? Tinubu ò lè ṣí ordinary border ilẹ̀ Yorùbá tí ebi ò fi ní pa ìwọ Sheikh Jamiu pé mo Yorùbá ni ẹ́. Ìwọ Alifunsusu àbí kílẹ̀ pé ó kwara yín tí ebi ò fi ní pa yín. Tinubu cannot open the border. Àtàyè Buhari ṣí border kalẹ̀ nílẹ̀ Hausa. Kí la wá ṣe tó ti border wá nílẹ̀ Yorùbá? And up to date, Tinubu ò lè ṣí border. Because ó láti gba permission lọ́wọ́ àwọn tó jẹ́ Gàmbàrí. Ṣé kò ń ṣí, má ṣí, wọn bí ẹrẹ kò ṣí. Ó lè bí ṣe ń pa yín. Lọ sí Niger State. Niger State governor Ahmad Kilokomari came on live show lórí television wá sọ wípé oko táwọn ń gbìn nílùú ó ní any trailer tó bá wá sílùú wá ra oko tó wá ra nǹkan jíjẹ ó ní kí wọ́n já gbogbo nǹkan tó wà nínú ẹ̀. I will go now. Kàn já gbogbo nǹkan tó bá wà nínú ẹ̀ káwọn aráàlú ń jẹ. Ó wọlé ó dá oko ó kó tractor wọlé ó láwọn bandits kò nílùú ẹ̀. Ó ní tó bá ta rice nílùú tó bá ta rice ní Nàìjíríà ní 1,000 naira Congo. Ó ní 50% ní àwọn ìlú mama san. So definitely tó bá ra rice ní 1,000 naira nílẹ̀ Yorùbá. No. 800 non ta nílẹ̀ Hausa because o máa price yẹn yàtọ̀ síra wọn. But àwọn ọmọ Niger wọ́n ra rice tí wọ́n ní 400. Wọ́n ra rice tí wọ́n ní 400. Ìwọ́n ra ní 1,000. The same minimum wage 70,000. Only count on only come back pẹ̀lú 80,000 now. And it came out 3 days ago. Only 1 million naira. Lòun sì lọ fún minimum wage nílùú. Báwo how come tó ṣe fẹ́ san 1 million naira fún minimum wage nílùú ẹ̀ ní Niger State? Bàbá tiẹ̀ wà bí ó ń gba 70,000. 70,000 yẹn gan kò tí ì rí gbà. So definitely ṣé Niger State ò sí lára Nigeria? Ó bọ́ ta onu gbọ́dọ̀ ta oúnjẹ fẹ́ anybody Táyọ̀ Olúhun. Ó tàn bá jẹ táwọn bá wá yó tán o tó bá wá kú o àwọn máa wá gbé jáde. Olúwa ń charge. Ó move 1,000 trailer ní ojoojúmọ́. 1,000 trailer of grain of rice. Táwọn Olúhun bá jẹ tó bá yó tán. Ó ní any trailer tó bá wọ̀ Olúhun wá ra ń jẹ. Àwọn adá trailer yẹn du àwọn assisi àwọn de jẹ oúnjẹ inú ẹ̀ kò lè sin tó máa ṣẹlẹ̀. Tó bá sọ online kò sọ pé mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí láti ilẹ̀ Yorùbá tá ń jẹ fún wọn kò sọ bẹ́ẹ̀ o àbọ̀ sọ bẹ́ẹ̀ fún yín kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ pé Sufayo lẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá Sufayo níyìn òun think Niger State first ibi tó gọ̀ sí nìyẹn o kò mọ̀ ẹ́ rí ọba kírun kórí ẹ̀ kí kókó dúdú orí ẹ̀ kó tó kínní Niger State governor kudos to him kò mọ̀ ẹ́ orí ẹbí ọmọ ẹranko orí ẹbí infidel orí ẹbí aláìnílàákàyè orí ẹbí nítorí ẹ ò pé bẹ́ẹ̀ nítorí ẹ ti yí nítorí ẹ ti sọnù bí afọ́fun gbému aṣíyèrè wèrè èèyàn bẹ́ẹ̀ Niger State governor ṣe rí ẹ he think Niger State first Niger State first ó ní 1 million lòun sì ń lọ fún minimum wage nílùú ǹjẹ́ ní tàbí fáwọn ìlú ní 1 million pé ẹ̀ ń tẹ́ra ní mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá káwọn fún yín 200,000 ǹjọ́ sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ so why not thinking Yorùbá first sórí ẹ̀ ti yí ni
So on ṣí ere ni. Why do you believe pé o máa jẹ́ ọmọ Yorùbá and you be thinking ẹ̀sìn first? So ṣé pé fún ẹni, ayé ń ṣe ẹni. Why will you think ẹ̀sìn first? Why not Yorùbá first? Oh, think nípa ẹ̀mí ẹ. Oh, think pé you máa gbáyé. You are thinking pé you máa lọ sọ́run. So on ṣí ere ni. Think how you will spend this ayé tó wà yìí. Báwo ló ti máa enjoy ayé yìí first? Báwo ló ti máa lè travel from one place to another? Báwo ni bàbá ẹ̀ ìyá ẹ̀ ṣe máa lè lọ sóko? Báwo ni wọ́n fẹ́ ṣe máa lè dá oko? Tí wàá dá oko, tí wàá enjoy oko tó dá. Tí wàá dá oko tẹ́nìkan ní wá kó wá kẹ́ran jẹ́. Tí wàá lè move freely. Tí Fúlàní bá ka mú ko, wọ́n máa bá sùn kán tó pa o. Tí wàá lè move freely. Tí wàá lè wọ́n lè bóyá ìyàwó ẹ̀ tó bá lọ sóko pẹ̀lú ẹ̀ nísìn tó máa mú ìyàwó ẹ̀. Wọ́n á kọ́kọ́ rún ìyàwó ẹ̀, wọ́n á tún jíwọ́ náà gbé lọ. Wọ́n wá bèrè owó lọ́wọ́ ẹ̀ pé ẹ̀kẹ́ mú owó wá. Why not think ilẹ̀ Yorùbá first? In anything, whatever your religion, think ilẹ̀ Yorùbá first. Báwo la ṣe máa wà save? Imagine, báwo ni wọ́n ti bọ́dà kan ṣí bọ́dà kan lẹ́kalẹ̀. Wọ́n ní àràmù ní ọtí mímu nílẹ̀ Haúsá. Wọ́n mú ọ́n ṣe ọtí níbi bíi. Tó máa wá ṣe ọtí níbi bíi 70%. Tó máa ẹni àwọn Haúsá tó pé àwọn ò jẹ ẹran ẹlẹ́dẹ̀. Wọ́n ní àràmù ni. Ṣùgbọ́n àwọn àtàwọn nílẹ̀ Yorùbá a mú àsè ẹlẹ́dẹ̀ àtẹ̀bàtì. Wọ́n wá ní àwọn tó pé àwọn ò fẹ́ jẹ ẹlẹ́dẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún àwọn ní omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀. Tó bá dẹ̀ bá wa fi bí igi ẹ lè fi gimú yẹn sí. Mi ìfẹ́ jẹ ẹlẹ́dẹ̀ bẹ̀ tẹ́ ẹ fún mi ní igi. Ó dà pé pọ̀nmọ́ ló wà ní gimú ẹ̀. Ẹ fún mi ní pọ̀nmọ́ pẹ̀lú omi ọbẹ̀ kí n fi jẹ̀bà. Can you imagine? Ṣé yẹn make sense sí ẹ? Wọ́n yìí mọtí. Kí ni yẹn ni Tinubu ṣe ń ṣe ó ní tax reform. Tó bá ti ń ṣe nǹkan, tó bá ti ń produce nǹkan, ibẹ̀ yẹn ni kí wọ́n ti máa lo tax wọn. Now àwọn Hausa bọ́ta wọn láwọn ò gbà. We must continue the way Buhari put it. Ká mú gógóró ńlẹ̀ Yorùbá, ká ṣe party, ká ṣe oríṣiríṣi. Gbogbo ọ̀nà wa ilẹ̀ Yorùbá náà ti ń ṣe everything. Ká wá gba owó ní ilẹ̀ Yorùbá, kó wá mú tax ẹ̀, kó wá kó 70% lọ sílẹ̀ Haúsá. Àwọn làwọn ò mọ ọtí, wọ́n làwọn ò fẹ́ mọ ọtí nílùú àwọn. Wọ́n làwọn ò fẹ́ ọtí, pé ọtí ò dá àrámù ni. Wọ́n wá ń jà sí tax ọtí. O ò jẹlẹ́dẹ̀, ṣùgbọ́n ní kó fún ẹ ní gimú ẹ̀ torí pọ̀nmọ́ ni kó fi jẹ̀bà. Torí ẹ̀ pé ṣá, wèrè tó ń jà sẹ́sìn, ṣó lálàáfíà ṣá. Ṣó o fọwọ́ kan rẹ̀ ṣó o máa gbóná. Ṣó o máa gbóná. Ṣé kò rẹ̀? So lálàáfíà. Why are you thinking ẹ̀sìn first? Why not think Yorùbá first? Àwọn fẹ́ gbowó owó ọtí. Wọ́n dúró ti Tinubu lọ́rùn sí. Wọ́n láwọn ò gbà. 70% àbí 80% yẹn wọ́n dọ̀ máa wá sílẹ̀ Haúsá ni àwọn ò dẹ̀ mutí. And you are ọmọ ìyá wa àwọn Mufti yẹn ń tàn yín ni. Àwọn ọmọ ìyá wa nílẹ̀ Haúsá wọ́n ń tàn yín ni. Wọ́n ń tàn yín ni. Anywhere bẹ̀lẹ̀ face ni. Bẹ̀lẹ̀ infrastructure ni wọ́n. Wọ́n tó máa ti bẹnu tí wọ́n ni wọ́n wá. Ebi ò bá lu ẹ̀yìn pa. Have you seen Mufti come out láti sọ fún láti sọ pé bàbá Tinubu bá wa ṣí border? Sórí Tinubu orí Mufti kó bọ́ta ni. Kò ní sọ. Because the more tẹ́bi bá pa ẹ̀yìn, tẹ́bi bá fọ́ ojú yín, the more táwọn máa ṣe fídíò. Tó máa ti fún yín ìdíríkà ráìsì kọ̀ọ̀kan, wọ́n á ṣe fídíò, wọ́n á sẹ̀lẹ̀ sí tó máa sẹ̀ndì ẹ̀ sí, tí yín bá ta. Wọ́n ti gbégbá ọ̀ṣẹ́ lé yín lórí nìyẹn. Wọ́n fẹ́ yín gbowó ni. Why not think Yorùbá first? Why not think Yorùbá first? Ẹni aṣíwájú ẹ̀sìn tí ò bá bọ́ta wípé bàbá Tinubu ẹ bá wa ṣí bọ́dà. Àwọn aṣíwájú yín wọ́n ti lówó. Tó bá tẹ pé ní 1.5 wọ́n lè rà. If any aṣíwájú cannot come out and speak on your behalf pé Tinubu ṣí bọ́dà, ebi ń pa àwọn èèyàn. Bàbá Tinubu ẹ bá wa ṣí bọ́dà lẹ̀ Yorùbá. Ẹ ṣe ní tilẹ̀ Haúsá tilẹ̀ Yorùbá. Ẹ bá wa ṣí bọ́dà lẹ̀ Yorùbá. And you are still following that aṣíwájú wèrè ń ṣí ẹni. I am not here to beg you. Ọlọ́run mọ̀ má ṣe mí lọ́kùnrin tó máa ṣe wáàsí ni. Tí má jọ́kùnrin má ṣe wáàsí mi ní lérò lẹ́yìn. Tó máa fún ẹ lépè. Mi fẹ́ sùn gọ́mù gọ̀ǹgọ̀ṣú lórí page mi. Tó bá ti follow me, unfollow me. If you have been following me and you are gọ̀ǹgọ̀ṣú, you are sùgọ́mù, you are òpònú, just unfollow me straight. Mo ní ìdọ̀bọ̀ ìgbà tó wá ní làákàyè ní kó follow me. Ó ti bèrè lọ́wọ́ ara ẹ̀ ní. Ó bí rẹ̀ náà torí pọ́ dẹ̀ ní ẹ́. Ó bí rẹ̀ àwọn tó lọ fún ọ ní 90 billion kó fi subsidize hajj.
àwọn tó lọ sí àjínlẹ̀ Yorùbá ó ṣáà gbọ́ ó wà lórí page mi tó bá ti rí bàbá yẹn nígbà táwọn dọ̀hún ó ní kúlíkúlí làwọn táwọn jẹ́ Yorùbá ń jẹ kúlíkúlí àti gàrí àwọn ilẹ̀ Haúsá náà kówó yẹn fún nígbà táwọn dọ̀hún èdè wọn sọ pé wọ́n ń sọ táwọn dé hajj tẹpẹ nílẹ̀ mímọ́ hajj tẹpẹ nílẹ̀ mímọ́ gbà tó dọ̀hún èdè wọn sọ pé wọ́n ń sọ wọ́n láwùsá ni wọ́n ń sọ òkúkú bò commissioner of kilo orúkọ ẹ̀yin ló sọ Tondo state ó sọ gbogbo ẹ̀ wà lórí kíní ó wà lórí TikTok wà lórí Facebook wà lórí YouTube tí mo bá tún lọ wà máa tún gbé jáde fún yín ó láwùsá ni wọ́n sọ wọ́n sáláyìn wọn ni kúlíkúlí àti gàrí ní àwọn Yorùbá lọ mú 90 billion ó láwọn ògbà Haúsá wọn ní general language nìyẹn ṣùgbọ́n tó lè jẹun sí you must gbọ́ Haúsá you must be able to speak Haúsá wèrè ń ṣe ẹ ni àwọn wo ló ń bẹ̀ kó fọ́lọ̀ òun lórí kí ẹ fọ́lọ̀ tó bá fọ́lọ̀ mi èpè ló máa pa ẹ ṣó ń ṣe èrè ni àwọn nọ́mbà yín ṣeré. I only want reasonable people on my page. Wọ́n tó bá lọ́pọlọ má tẹ̀lé mi. Tó bá lọ́pọlọ tètè kọ́kọ́ ṣí dáadọ́ kọ́kọ́ wẹ̀rẹ̀ sọnù. Màá wọ̀ ẹ̀lẹ́mú pé kí mú pankẹ́rẹ́ kí n kó ní pankẹ́rẹ́ lórí. Ṣé ń ṣí èrè ni? Think Yoruba first. Yoruba land first. Ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́. Anything you want to do, ilẹ̀ Yorùbá must be your priority. Àwọn ta ọtí ní bíbí wọ́n fi tax lọ tún lé Haúsá ṣe wọ́n make ilẹ̀ tí wọ́n ungovernable fúnra wọn wọ́n dá àwọn boko sílẹ̀ wọn tí wọ́n terrorize ilẹ̀ wọn àwọn èèyàn wọ́n lè lọ dá company kalẹ̀ sílùú wọn they made that company ò ṣe dá sílùú wọn àwọn tá pariwo Yorùbá nation sọ́dọ̀ ní ẹ̀mọ́ Ìgbòho Òòṣà òun náà ń bọ̀ ta Yorùbá nation àwọn ọmọ ń bọ̀ ta àwọn ọmọ Yorùbá nation wọ́n pọ̀lẹ̀ tó sì dilẹ̀ Yorùbá múdè ní ẹ bá ka tọ́ra wa àwọn ni wọ́n ń bọ́ta àwọn àwọn gàbàrí yẹn náà rí tó máa wọlé tó máa jáde nígbà míì àwọn náà máa tẹ̀lé wọn wọlé pé ẹ̀ ń ṣí eré ní ìyá yín náà ilẹ̀ Yorùbá náà máa ń fèsì ara wọn ilẹ̀ Yorùbá àwọn èèyàn lè dá àwọn tó gba àwọn tó ti sá lọ sí àwọn díẹ̀ tó ń kù ilẹ̀ Yorùbá náà ń dá oko náà ń dá company sí àwọn jẹ́kìlù tí wọ́n ó wà yẹ kí ìlú tí wọ́n wà less productive because of wèrè tó ń ṣẹlẹ̀ nílùú wọn àwa ń protect ilẹ̀ wa díẹ̀díẹ̀ tí mo sọ inú ara protection ilẹ̀ wa ni but they want us to work here and give them 70%. We have been giving them 70%. They want it to continue. O de sọ pé àwọn ìyá wa nílẹ̀ Haúsá àwọn ìyá wa nílẹ̀ Haúsá àwọn ìyá wa nílẹ̀ Haúsá wèrè ń ṣàwọn tó bí ẹ ni ta ló bí ẹ tí òjò dodo fún ẹ ta ló bí ẹ tí òjò ìdodo ẹ kó mọ kó sì kó lórí péjì mi kó rí burúkú náà lórí péjì kó wà fọlọ mi kíá mi ìfẹ́ ọmọ tí mo bá jó dodo fún lórí péjì mi lọ sí Gombe ọmọ ọdún 12 tó jí fóònù wà lórí péjì mi wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ọmọ ọdún 12 àwọn ló jí fóònù wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì tó torí Ọlọ́run ọwọ́ ẹ̀ méjèèjì tán gé yẹn bó ló máa padà hand up sí kì í ṣe ilẹ̀ Yorùbá ni àwọn wa ṣe àṣírí ààbò bá bí à ńlá aláṣùbàmù bá bí à ńlá ẹgbẹ̀rẹ̀ bá bí ẹ̀ nípàdé àgbàkẹ́ bá bí à ńlá ẹgbẹ̀rẹ̀ bá bí à ńlá wọ́n ń gé àwọn ọmọ wọn lọ́wọ́ tó pé wọ́n jí fóònù wọ́n ń gé àwọn ọmọ lọ́wọ́ tó pé wọ́n jí iṣu wọ́n ń gé àwọn lọ́wọ́ tó pé wọ́n jí grain and they will send them down to ilẹ̀ Yorùbá máa wá ṣe àṣírí ààbò bá bí à ńlá so àwọn tí wọn ò ní lè ṣiṣẹ́ wọ́n ti gé ọwọ́ wọn tán àwa máa wá ṣiṣẹ́ bíbí àwa máa ṣiṣẹ́ ní beauty company àwa la máa ṣiṣẹ́ ní kinní kan company wọ́n wá kówó yẹn 70% wọ́n wá kó lọ sílẹ̀ Haúsá if you like talk say I dey support Tinubu orí ẹ fẹ́ burú ni if you like sọ pé Tinubu ló ń ṣiṣẹ́ fún orí ẹ ò fẹ́ ya wèrè ni èmi ò kí ń ṣèyàn tó máa ń bẹ̀yàn o èmi ò ṣèyàn tó máa ń bẹ̀yàn mi ò ṣèyàn tó máa ń bẹ̀yàn so wọ́n gé ọwọ́ àwọn ọmọ tí wọ́n ń sìn àwọn ọmọ tí wọ́n ti di púpúpúpú ti gé ọwọ́ wọn àwọn òní lè ṣe máa ṣe àṣírí ààbò lọ́dọ̀ tiwa then àtún wá ṣiṣẹ́ wọ́n wá mú owó yẹn 70% tax wọ́n wá kó lọ sílẹ̀ Haúsá ìpè ló máa pa ẹ́ tó bá sì ń torí ẹ̀sìn sórí burúkú lórí péjì mi ẹ ṣé mo dúpẹ́ yín ẹ ṣé ọlọ́kà ẹ ṣé gbẹ̀yìn tẹ́ jẹ́ ẹ kú àìbínú ẹ má bínú Tinubu bá ti ń bí mi bẹ́ẹ̀ yẹn mo máa ń sọ̀rọ̀ máa jáde tán ni please think Yorùbá first Ọlọ́run àdó tiwa o Ọlọ́run àdó tẹ̀yìn o gbogbo ẹ̀yin customer mi ẹ̀yin Sufiano see you on my next show ẹ̀dẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó ní làákàyè náà see you on my next show
Please, let us be enlightening all these people. Eléyìí ọdún tó ń bọ̀ máa lọ sí ọ̀dẹ̀ ní ẹ kó sì lọ́jọ́ ẹ ká máa enlighten àwọn people yìí wọn ò gbọ́n ni mo mọ̀ pé thank you mo mọ̀ pé wọ́n bá tán wò yìí ọkàn wọn máa balẹ̀ wọ́n máa mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú wa ni. God bless you. I love you. Do you love me? If you love me, share this video. Send it to your friends and family. Oh, Tavo. If you have not followed me, just follow me. If you have not subscribed, please subscribe to my YouTube channel. Yorubawuyi, you know ni mo ń jẹ́. Follow me on TikTok. Ẹnìkan wà lórí TikTok yẹn. Ó kàn bá mi tap ni. God bless you. Àtẹ̀ntẹ̀ tap, God bless. Àtẹ̀ntẹ̀ tap no, God bless you. Kó ra yín lọ. Sheikh Jamiu, mi fẹ́ sọ time ti lọ. Only there is nothing wrong in dividing. That has nothing to do with our religion. That will be my next topic. Ọlọ́run jẹ́ kí n ráyè. Sheikh Jamiu, I wish I could get your comments. That's your comment, and I will treat it. Maybe today, maybe tonight, or tomorrow, or tomorrow anytime. Because mo máa lọ síbi iṣẹ́ lálẹ́. Ọmọ pé ọmọ ọ̀dọ̀ ni mo ṣe ní bíbí. Mo máa lọ sùn. So please put your comment in the comment section. Mo máa ka àwọn comment yẹn. Àwọn máa treat ẹ díẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ bá mi kọ comment in the comment section. Ẹ̀yin á Fúlàní á fi Yorùbá náà. Ẹ kọ comment in the comment section. Why tó ṣe fẹ́ Yorùbá nation? Kọ sí comment section. Why tí wọ́n fẹ́ Yorùbá nation? Comment section. I want to see it. Let's see. Ẹ ká jọ dialogue papọ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Why you should not think Yorùbá first? So you have to think about religion. Religion will not feed you. Religion ò ní fóúnjẹ sí ẹ lẹ́nu. Religion kò ní fi ata sí ẹ lẹ́nu. Ilẹ̀ ló máa fi oúnjẹ àtàtà sí ẹ lẹ́nu. Mama Ejima tí ò bá pè mí tí n bá gbá ẹ mú. Mama Ejima entertainment TV bá mi follow Mama Ejima entertainment TV. Tí ò bá pè mí tí n bá mú ẹ sọ́wọ́. Ma wo n ta fa ò lè ṣe fún ẹ ni máa ṣe fún ẹ ìyàwó àfà. Mo máa ń dọkọ ẹ láàmú lórí kíní tó ń ṣe lórí content ẹ. Fi máa yẹn lọ́rùn lẹ̀. Mama Ejima, please help me follow Mama Ejima entertainment TV. There's one on my Igbo now. Me want to go. Please help me follow that one too. But please, I just follow to follow. If you are entertaining people, follow people on my page. I follow Aranyi. I follow Aranyi. I want 10,000k, 20,000k. Keep Facebook my phone lowo. Please, we have to think Yoruba first. I am thinking about you guys. I have my family, my husband, my mom, my everything. I have them here. I don't supposed to be doing this. But I will still come out and because I am thinking about you. I love you. I love you guys. Despite you know respect of any essence. Don't say I love you. Think Yoruba first, please. It's not about essence. I'm conversing. Essence. Ko wa lo mi obe ni. Why do I hate Christian? Why do I hate Muslim? Why do I hate Onisese? Tell the mo ya. It's not about essence, please. I love you. See you on my next show. Pè mí, ma cut the show in 5 minutes. Or yes, ma mu e. Oh, ma fẹ́ lu ẹ ṣe léṣe. Ìyàwó níyàwó mo fẹ́ náà. Call me please, thank you. Ẹ ṣé gan. Ó ti tó, ó dàbọ̀. Ẹ gbà mí. Kí ni ma cut o. Ah, àti David